ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما. الحمد لله الذي أباح تعدد الزوجات وحرم اتخاذ الأخدان، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó ṣe lẹ́tọ̀ọ́ fún àwa mùsùlùmí òdodo ká máa fẹ́ yàwó ju ẹyọ kan lọ. Ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́, Ọlọ́run pàmìtì ẹ̀. Ó wá ṣe léèwọ̀ ká máa yan ọ̀rẹ́ kọ̀kọ̀ tó jẹ́ pé ṣìnà máa lọ láàrin wọn. Ó ṣe léèwọ̀ fóbìnrin, Ọlọ́run ṣe léèwọ̀ fọkùnrin ìgbé wọn gbọ́dọ̀ lọ́rẹ́ kọ̀kọ̀. Tí wọ́n bá fẹ́ márì kí wọ́n márì. Ọlọ́run ọba tó ṣe báyìí, ọba yìí náà ló tún wá pàṣẹ yìí pé àwa tí a jẹ́ ìyàwó méjì àbí mẹ́ta àbí mẹ́rin lọ́dọ̀ kọ̀ọ̀kan, Ọlọ́run pàṣẹ yìí pé ká múra wa lọ́mọ ìyá, ká máa ṣe dáadáa síra wa, ká má jí owú àti àṣà, bóyá àṣà òyìnbó àbí àṣà Yorùbá kọ́dà lè warú. Ọlọ́run ọba aláà tó ṣe gbogbo eléyìí ní ẹ̀sìn tá a máa fi súnmọ́, ọba náà lọ́ba tá a dúpẹ́ fún. Tọ́lá Ọlọ́run ò ní fi nǹkan kan lẹ̀ fún wa pé ká máa ṣe tí ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa, àfi kó jẹ́ pé dáadáa ń bẹ fún wa. Ọlọ́run a dúpẹ́ o. Gbogbo àwọn tí wọ́n ti rí orí lára tí ń sọ yìí wọ́n mọ̀ pé Ọlọ́run ṣe o. Ẹni tí ó mọ̀ náà àyèmá rẹ̀ ò pé kọ́mọ̀ jí oore náà ni wọ́n máa jẹ́ táyọ̀ fi parẹ́. Ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Èyí tá a fi bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí òun náà ni at-ta'amulu al-hasanu bayna az-zawjat al-mu'minat. Ìbáṣepọ̀ tí ó dá láàrin ìyàwó méjì àbí ìyàwó mẹ́ta àbí ìyàwó mẹ́rin, àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ni la fẹ́ bá sọ̀rọ̀. Ṣé láwọn tí ò nígbàgbọ́ sí Ọlọ́run, wọn ò lè nígbàgbọ́ sí tírà Ọlọ́run. Yorùbá máa ń pè ní àwọn orogún, èdè ni, ìtumọ̀ ẹni pé wọ́n jọ ní ọkọ yẹn ni al-musharikat. Eléyìí yóò máa jọkọ ẹ̀, tọ̀hún náà yóò máa jọkọ ẹ̀, eléyìí náà yóò máa jọkọ ẹ̀. Gbogbo wọn máa wá jẹ́ ìyàwó lábẹ́ ọkọ kan. A máa gbọ́ oríṣiríṣi láwùjọ wa wípé polygamy ò dá o, ilé olórogún, ó fẹ́ lọ lè fẹ́ ẹni tó níyàwó ńlé, ó fẹ́ yanú lẹ̀ kí wọ́n fẹ́ yàwó lé ọ, yéè. Ẹ máa gbọ́ ńlẹ̀ Yorùbá bí ìgbà tó jẹ́ pé polygamy aburú ni. Èyí tí yó gbọ́dọ̀ dá mùsùlùmí lójú òun náà ni pé gbogbo ntọ́lọ́wọ́n bá Allah bá ti ní mo ṣe lẹ́tọ̀ fún yín kẹ́ ẹ máa ṣe é, tó bá ti appear nínú Quran dáadáa ni, òòrè ló wà ń bẹ, àbáyọ ni fún ìṣòro àwọn kan nínú àwọn ara wa. Ìjọlọ́run wá ṣe lọ́rùn àyàn yìí pé dandan gbọ̀n ọ gbọ́dọ̀ má fẹ́ yàwó méjì, ọ gbọ́dọ̀ má fẹ́ mẹ́ta àbí mẹ́rin. Ọlọ́run ò ṣe lọ́rùn àyàn. Ọlọ́run gba ẹni tó bá fẹ́ ṣe láàyè kó ṣe. تعدد الزوجات أيما يامي حلال أباءه الله تعالى عز وجل.
kí aníyàwó ju ẹyọ kan lọ Ọlọ́run bá aláàṣẹ lẹ́tọ̀ọ́ ó ṣe ní halal kéèyàn ọmọ yàlè ni wọ́n ṣe ní haram ó níyàwó kan ó sì ní àlè mẹ́ta òun náà ṣe polygamy àmọ́ polygamy tiẹ̀ ẹ̀ṣẹ̀ ni. wọ́n ní warrajulu wọ́n ní ẹ̀rí ọkùnrin wọ́n ní wa fitratun fatara Allahu rijala alayha wọ́n ní àdámà kan ni kó ọkùnrin ó fẹ́ràn ju obìnrin kan lọ wọ́n ládàámà ni kí ọkùnrin kó fẹ́ràn ju obìnrin kan lọ. wọ́n ní a man naturally is polygamous àwọn olóyìnbó máa sọ bẹ́ẹ̀ wọ́n ní kò sọ́kùnrin kan tó dáa tó pé tí kò ní sí nínú àdámà rẹ̀ kó níyàwó jẹ́ ọ̀kan lọ tí ó bá wá sí agbára àbí ẹ̀rù ń bà pé òun ní lè ṣe déédéé àbí kò sí àlàáfíà ara àbí kò sówó tí wọ́n máa fi jẹun yóò wá sinmi lérí ẹyọ kan àbí kọ́ mọ̀ ní rárá torí tí ó bá ságbára ń gbà mí tí ó ságbára wọ́n ní kéèyàn má ní rárá tí ó bá ti rí oúnjẹ fún ìyàwó mọ́ tó sì lóò ní wábayọ obìnrin yẹn ọlẹ́tọ̀ọ́ kọ́kọ́ yẹn lẹ̀ ọlọ́mọṣà sọ wá níbi aburú bẹ́ẹ̀ gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí òdodo ìròrí wa ó gbọ́dọ̀ yàtọ̀ sí ìròrí àwọn òyìnbó ìròrí wa gbọ́dọ̀ yàtọ̀ sí ìròrí Yorùbá lèbi mi máa sọ pé ẹ má jẹ́ ajẹ́ Yorùbá ẹ jẹ́ á máa jẹ́ kínní ẹ jẹ́ á máa jẹ́ Muslims torí bí Yorùbá ṣe ń ronú àṣà ó ti lọ́ mọ́ ẹ̀sìn fún wa nítorí àwọn ọba aláàlóhùn ṣe lẹ́tọ̀ọ́ àmọ́ wa ní èèwọ̀ ni o èèwọ̀ kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ kò jọ ṣe kò tó bẹ́ẹ̀. Ọlọ́run sọ nínú Al-Qur'an Al-Karim a'udhu billahi minash shaitani rajim Ọlọ́run ọba ní fankihu ma taba lakum minan nisa Ọlọ́run ọba ní ẹ fẹ́ èyí tó bá wù yín nínú àwọn obìnrin ìtumọ̀ ní pé àwọn obìnrin wọ́n pọ̀ jọ ọkùnrin lọ tí wọ́n bá pọ̀ Ọlọ́run ọba aláwo ní sọ fún wa pé ká máa kó méjì mẹ́ta mẹ́rin ìtumọ̀ ní pé wọ́n pọ̀ jù wá lọ mathina Ọlọ́run ọba ní ẹ lè fẹ́ méjì wa thulatha ẹ sì lè fẹ́ mẹ́ta ẹ lè fẹ́ mẹ́ta lẹ́ẹ̀kan náà wa ruba' ẹ sì lè fẹ́ mẹ́rin lásìkò kan náà fa in khiftum alla ta'dilu Ọlọ́run ọba ní tẹ́ bá mọ̀ pé ẹ̀ ní lè ṣe déédéé tẹ́rù ń bà yín tẹ́ ti mà nínú ọkàn yín pé ẹ̀ ní lè ṣe déédéé láàrin àwọn méjì àbí mẹ́ta àbí mẹ́rin fawahida Ọlọ́run ọba ní ẹjọ́ máa ní ẹyọ kan ìtumọ̀ ẹni pé tẹ́ bá mọ̀ pé ẹ̀ ṣe déédéé ẹ lè fẹ́ méjì ẹ lè fẹ́ mẹ́ta ẹ lè fẹ́ mẹ́rin Allah ló sọ bẹ́ẹ̀ o Suratun Nisa Quran 4 verse 3 ayẹlẹ kẹta sura ẹlẹ́kẹrin 3-4 náà ni ayẹlẹ kẹta sura ẹlẹ́kẹló ẹlẹ́kẹrin 3-4 téèyàn bá ti dé kankan ní Quran báyìí èèyàn gbọ́dọ̀ fọ́tẹ̀ téèyàn bá wá wàhálà tí wọ́n bá ní kò ṣàǹfààní fún ọ yọ ṣàǹfààní fáwọn ẹgbẹ̀rún míì tó yàtọ̀ sí wọ ìwọ́n tó ṣe ní kò ṣàǹfààní fún ọ yín náà ọ̀ ń sọ̀rọ̀ ìní ọmọ tí ó ṣẹlẹ̀ ní ọ̀la An-Nisa bítọ́bí àtẹ̀hìn àwọn obìnrin gẹ́gẹ́ bá ṣe dá wọn karihatun li ta'addud wọ́n kórìíra kọ́kọ́ wọn fẹ́ lé wọn wọ́n kórìíra káwọn òpin méjì mẹ́ta mẹ́rin tí wọ́n bá bí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó wà nínú polygamy marriage ipe èwo ló wù ọ́ jù yóò ní kọjá pé òun nìkan lòun wà lọ́dọ̀ kọ tí wọ́n bí alákọ̀ọ́kọ́ ìtí ọ̀sọ̀nù ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin li'annahu ibtila'un lahun torí pé àdánwò lọ́lọ́run fi kíní ìṣe fún wọn àtẹni tó wà nílé àtẹni tí ń bọ̀ àwọn méjèèjì mọ́gbà kámú ni tá a bá tú sàlẹ̀sàlẹ̀ kún wọn àwọn nìkan wọ́n fẹ́ kọ́kọ́ àwọn ṣe kíní kọfẹ́ níbo lọ́wọ́ wa ní bóun ṣe tóónù yẹn yóò máa já àdánwò fún wọn wal mu'minatu minhun ẹ̀rọ àwọn olùgbàgbọ́ òdodo tán bẹ láàrin wọn tí wọ́n ká àyà tí mo kà yìí tí wọ́n sì gbọ́ yìí tí wọ́n sì gbàgbọ́ Ọlọ́run ọba ló sọ̀kalẹ̀
yastaslimuna lillahi azza wa jalla taqarruban ilayhi wọ́n wá juwọ́lẹ̀ jùsẹ̀lẹ̀ fún Ọlọ́run Ọba wa lẹ́ni tí ń súnmọ́ Ọlọ́run Ọba lẹ́ni tó gbọ́dọ̀ sọ́lọ́run lẹ́nu lẹ́ni tó gbà fún òfin Ọlọ́run lẹ́ni tó gba kádàrá tọ́lọ́run bù mọ́ yóò wá dunnú onírọ̀ ọmọ dùn tó bá jẹ́ pé ẹni tó níyàwó lé lọ́fẹ́fẹ́ èyí tí wọ́n fẹ́ yàwó lé náà inú rẹ̀ máa dùn wípé bọ́lọ́run Ọba aláṣẹ fẹ́ nìyẹn àdúrà tí kálukú kan máa tọrọ ni pé kọ́lọ́ mọ́sá jí ibi táwọn ń lọ kọ́lọ́ ń jí ọ dáa ṣẹ́ẹ̀sì rí àlùbáríkà nù ìgbéyàwó Ọlọ́run fún rẹ̀ ní máa ń sọ̀ kalẹ̀ ẹnìkan náà ń bẹ òun àtìyàwó ẹ̀ náà ni wọ́n ti fọ́ra wọn lójú wọ́n ti fọ́ra wọn lérí wọn ò gbádùn látàárọ̀ dalẹ́ rí wọn ò trọ́sì ara wọn àjẹpẹ́ kìí ṣe wàhálà ní kíyàwó jọ ẹyọ kan lọ nítorí pé àwọn ẹlẹ́yọ̀ kan náà ọ̀pọ̀lọpọ̀ náà rán wàhálà láwọn wàhálà tó nípọn tọ́jú pé yóò máa dáyà yẹn jẹ tẹ́nìkan ò ní gbalẹ̀ yóò sì mà ó lè jóbìnrin ó lè jọkùnrin. Allah subhanahu wa ta'ala sọ fún gbogbo àwọn obìnrin ẹ̀yin ìyá wa ẹ̀yin mahati àti gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo lóbìnrin àtàwọn adájọ́kùnrin náà tọ́jú pé tí wọ́n bá ti wá bá wa pé àwọn fẹ́ fẹ́ ọmọ wa ìta àkọ́kọ́ sọ ni pé sí ò níyàwó ńlé ẹlòmíràn ní sí ò ti bímọ sí ìwọ ọ̀fẹ́ kó bímọ ni Ọlọ́run bá ní wa ma kana li mu'minin wala mu'minah Ọlọ́run bá ní kò tọ́ fún olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àbí lóbìnrin idha qadallahu wa rasuluhu amra tí Ọlọ́run bá Allah bá ti pàṣẹ pé nǹkan báyìí mo ṣe lẹ́tọ̀ọ́ mo gbà yín láàyè an yakuna lahumul khiyaratu min amrihim káwọn wá sọ pé àwọn ò fẹ́ Ọlọ́run ní kò tọ́ fẹ́ni tó lóun gbàgbọ́ kémi Ọlọ́run ó gbé ọ̀rọ̀ kalẹ̀ kémi Ọlọ́run ọba ó tó ètò kémi Ọlọ́run ọba ó approve nǹkan kémi Ọlọ́run ọba aláàkí mo permit ipe nǹkan báyìí o mo yọ̀ǹda fún yín kólúgbàgbọ́ òdodo wa ní èyí tọ́lọ́run ṣe yẹn èyí tọ́lọ́run fẹ́ yẹn àwọn ò ṣe kíni àwọn ò fẹ́. wa man ya'si Allaha wa rasulahu ẹni bá ṣe Ọlọ́run tó ti ṣe ànábì faqad dalla dalalan mubina Ọlọ́run ọba ní ọmọ ti sọnù ó ti ṣìnà. àyà yìí ó ń sọ fún wa yìí pé gbogbo ń tọ́wọ́ ní Kùránì pátá ẹ yọ zakat èyàn gbọ́dọ̀ rí sí nira ẹ máa kírun èyàn gbọ́dọ̀ rí sí wàhálà ẹ máa lọ hajj èyàn gbọ́dọ̀ máa rí sí fìtínà ẹ tọ́jú òbí yín èyàn gbọ́dọ̀ máa tún question Ọlọ́run pé mo ti ń tọ́jú bàbá ti pẹ́ ẹ kó ti tó náà ọ tọ́jú ojú èkú ni ẹ̀sùnkùn ẹbí gbogbo ń tọ́lọ́wọ́n bá Allah ní ká máa ṣe yìí ara ẹ̀ náà ni pé mo gbà yín láàyè kẹ́ ẹ fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin àyà Quran ni mo sì ti kà á àyà lẹ́kẹ̀ẹ́ta Quran kí ni jama Quran 4 tí o bá dá ọ lójú tẹ́lẹ̀ lọ́lẹ̀ ká kó lè bá dá ọ lójú tó o bá ti ń ronú lérí pé yín tọ́lọ́wọ́n bá alágbé kalẹ̀ yóò dáa látara ìwé tó kà àbí àṣà Yorùbá àwọn fíìmù burúkú tó ti wò fíìmù ilé olórogún tí wọ́n náà wá ti wá confused pẹ̀lú àwọn ìròrí yẹn tó wá ń kà sí pé polygamy ọ̀dà wọ́n ní ọ̀gbàgbọ́ Ọlọ́run nìkan dá wọ́n ní ọ̀dà ọ̀gbàgbọ́ tó bá gbàgbọ́ ìtọ́lọ́run lọ́dà wọ́n náà máa rí sí dáadáa. Suratu Al-Ahzab Quran 33 verse 36 Ọlọ́run ti sọ fún wa yìí pé ẹni bá ti kórìíra ń ta sọ̀kalẹ̀ ìta ní ká máa ṣe tí wọ́n bá ti kórìíra ẹ̀ ìmánì rẹ̀ ò múnádóko mọ́ lọ́lẹ̀ chẹ́kì ìmánì ẹ̀. Ọlọ́run bá ní dhalika bi annahum karihu ma anzala Allah Ọlọ́run bá ní àwọn èèyàn sì ń kórìíra ní tèmi Ọlọ́run sọ̀kalẹ̀ kí ni Ọlọ́run sọ̀kalẹ̀ jama Al-Qur'an kí ló wà ní Qur'an polygamy Ọlọ́run bá ní gbogbo ẹni tó bá kórìíra rẹ̀ dénú ní kórìíra pé kò yẹ kó lóun fi sínú Qur'an kórè ń dì ní nìyẹn ipe àyà yẹn ọkàn wa balẹ̀ ayé jẹ́ ọ wa da lérú ọ wa gbọ́kọ àyà yẹn ó ní ká máa gbọ́kọ ọlọ́kọ
èèyàn wá kórìíra rẹ̀ látara pé kò yẹ kó jẹ́sìn wọ́n ní Ọlọ́run ní fa ahbata a'malahum gbogbo iṣẹ́ wọn ti bàjẹ́ kúfùrù ni. àmọ́ tó yẹn bá kórìíra rẹ̀ kórè ń tọ̀bí ẹ̀yìn ní kórìíra àdámọ́ èyí tá a sọ lẹ́ẹ̀kan tá a ní gbogbo àwọn obìnrin wọn ni kọ́dà bàbá ìyàwó mi náà ni anítọ́ wọn ní ìyàwó kan lọ́fẹ́ ọ̀dà tó inú rẹ̀ ò ṣe kíni kò dùn dáadáa bíi kó jẹ́ pé kò tí ì ní ìyàwó ńlé wọ́n ní Ọlọ́run fún àlùbáríkà sí fún yín àlùbáríkà lójú nǹkan kan bẹ́ẹ̀ ń sàlẹ̀ rẹ̀ àbí ìyàwó náà tó ní ẹ̀fàdúrà ràn mí lọ́wọ́ dádì Ọlọ́run lọ́mọ yìí tó da ẹ jẹ́ kí n máa bá a lọ arábìnrin yẹn tọ́mọdé àwọn ọmọọ̀sẹ̀fẹ̀ ni kò níyàwó ńlé o inú rẹ̀ ó dùn dáadáa sí ju bó ṣe dùn tẹ́lẹ̀ lọ gbogbo eléyìí kò yọ̀yàn kó nú ẹ̀sìn bí àwọn sàhábà tó lọ́wọ́ bá aláàní wọ́n ní kẹ́ ẹ máa wá lọ sójú ogun ó wà kurihun lakum àwọn ọkàn yín kọ̀ àwọn sàhábà sì lọ torí mo fẹ́ kú irú ọkàn tó kọ yẹn yọ̀yàn kó nú Islam torí pé kò sẹ́ni tí wọ́n fẹ́ ṣe kínní tó fẹ́ kú. ọ̀rọ̀ tá a fẹ́ gbé sọ láàárọ̀ yìí ọ̀rọ̀ ńlá ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n pè mí lọ́tún lósì pé ẹ dákun ẹsẹ̀ bá wa ṣàlàyé bóò ló ṣe yẹ kí ìyàwó méjì tí wọ́n bẹ lọ́dọ̀ ọkọ àti àbáwọn mẹ́ta àbáwọn mẹ́rin bóò ló ṣe yẹ kí wọ́n máa ṣe láàrin ara wọn tí wọ́n fi jẹ́ àpèjúwe dáadáa fáwọn míì táwọn náà fẹ́ ṣerú ẹ̀ tí wọ́n fi mọ̀ pé bọ́lá ń sọpọ́ dánú kura yẹn ọ̀dà lóòótọ́ tọ́lọ́wọ́n ní tarí wa síbi kankan àfikọ́ jẹ́ pé kan yẹn dáa tábàtì wá rí wàhálà ń bẹ àwa ni ká wo ara wa wò kọ́kọ́ ó chẹ́ẹ̀kì ara ẹ̀ káwọn tó wà nílé ó chẹ́ẹ̀kì ara wọn àwọn tí wọ́n ṣe dènà káwọn náà ṣe kíni káwọn náà chẹ́ẹ̀kì ara wọn fọ́ọ̀tì ó wà láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. kódà àwọn kan bẹ tí wọ́n máa ń wá dalé olérú àwọn ọkùnrin wọn wà àwọn obìnrin wọn wà má gbà o wọn náà múra o wọ́n fojúlẹ̀ fún o àwọn léyìí wọn ò bá ti ra burú ṣe bẹ́ẹ̀ bá ṣe àlàpàtọ́ yanu lọ́jọ́ kí aláǹgbá ó ṣe kínní kọ́ wọ́ bẹ̀ ọ̀kan náà mẹ́ta yìí ní ọgbà mọ̀ràn kí mọ̀ràn ń ta lára àtọ́ fi balẹ̀ jẹ́ at-ta'amulul hasanu bayna zawjat níta fẹ́ gbéyàwó láàárọ̀ yẹn ọmọ ayá mi òun náà ni pé ìyàwó méjì lọ́dọ̀ ọkọ àbí mẹ́ta àbí mẹ́rin bóò ló ṣe yẹ kí wọ́n máa ṣe sí ara wọn tí wọ́n fi lògbèsè ayé rọrùn tí wọ́n fi gbàgbé ipe ilé olórogún ọ̀dà o àwọn máa sọ pé kí ló dé tí ọ̀dà àwọn á ń gbègbèsè ayé rọrùn náà tí wọ́n jẹ́ àpèjúwe fáwọn èèyàn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa àákàn jẹ́ mùsùlùmí ni àti ìkó Yorùbá nígbà míì àwọn ti gbẹ̀sìn láti gba súnà àwọn òbí wa àbáwọn ọ̀rẹ́ wa àwọn náà máa dànkanrú á sì máa gbàmọ̀nà lọ́dọ̀ wọn. wọ́n ní ahamiyatu ta'amulil hasani bayna zawjat bayna al-mar'ati wa darratiha wọ́n ní báwo ni ìyàwó méjì báwo ni wọ́n sì máa ṣe dáadáa síra wọn wọ́n ní ìmáa ṣe dáadáa síra wọn yẹn ó pàtàkì nínú marriage alákọ̀ọ́kọ́ al-mar'atu wa darratuha ukhtani fil iman káwọn méjèèjì ẹ kọ́kọ́ lọ lè má dájú wípé báwọn ọlọ́kọ̀ kan tẹ́lẹ̀ náà ọmọ ìyá mùsùlùmí làwọn olùgbàgbọ́ òdodo làwọn méjèèjì ìmánì ti ṣe kínní ìmánì ti jà wọ́n pọ̀ ọlọ́run sì ti pàṣẹ fẹ́ni tó bá gbẹ́sìn yé pé innamal mu'minuna ikhwa ọlọ́run bá ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo pátá lọ́kùnrin wọn lóbìnrin wọn ọmọ ìyá ni wọn ọmọ ìyá ìjà ọmọ ìyá máa ń sàmójúkò àbí ọmọ ìyá ọmọ fẹ́ràn rẹ ni ìmánì yẹn lọ́wọ́ máa wò ó ní wo owó tó wà ní ara rẹ torí owó ńgbà míì ní máa ń jẹ́ owó àdámá nígbà míì máa ń jẹ́ owó tí ṣètọ́n fẹ́ lò láti bà tèèyàn jẹ́ téèyàn bá ti ṣe kàlá bí owó ṣètọ́n fẹ́ lo owó yẹn gẹ́gẹ́ bí irinṣẹ́ láti dàlámọ̀rí yàrá ni àmọ́ owó nọ́mà ọ̀sẹ̀ ní tí èjò kọ́dà àwọn ìyàwó ànábì jowó sallallahu alayhi wa sallam wọ́n ní kákọ́ gbà pé ọmọ ìyá ara wa ni wá ọlọ́run ní fa aslihu bayna akhawaykum ẹ máa ṣàtúnṣe láàrin ara yín wattaqullaha la'allakum turhamun ẹ bẹ̀rù ọlọ́run ọba ẹ̀yin tẹ́ jólùgbàgbọ́ òdodo kọ́lọ́run lè bá kẹ́yìn ìtumọ̀ ẹni pé tí ẹ bá ń ṣàtúnṣe láàrin ara yín tẹ́ jà saturhamun ọlọ́run ó kẹ́yìn
ọlọ́mọ fi asúnà àwọn tí wọ́n máa ya ìjọba ya Islam. Suratul Hujurat ayẹlẹ́ kẹwàá lọ́lọ́run ti ń sọ ìtumọ̀ ẹni pé ìyàwó àkọ́kọ́ àti ìyàwó tó ṣẹ̀dé àbí ẹlẹ́kẹta abẹ́lẹ́kẹrin ẹ gbọ́dọ̀ máa ṣàánú ara yín kẹ́lẹ́ bá aráàánú ọlọ́run. àánú wo lẹ́ẹ̀ máa ṣe ẹ máa ṣàtúnṣe ẹ ní jẹ́ kí nǹkan bàjẹ́ ẹ níjà àwọn èèyàn dá sí yín láàrin tẹ́ fi máa kọlu ra yín ẹ máa ṣe sùúrù fúnra yín torí pé ọmọ ìyá Islam ọmọ ìyá imani ní imani yẹn lóògbà tí ibà sì ń bẹ lára gbogbo yín òun lẹ́ẹ̀ máa wò. ẹlẹ́ẹ̀kejì ta'atu zawji fil ihsani bayna zawjat gbogbo obìnrin tí máa ń ṣe dáadáa sí kejì ẹ̀ ń bẹ lábẹ́ pé ń tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀. kullu bani adam khata kò síbẹ̀ sí fẹ́ gbé tẹ̀ ní gúnra yín àwọn ọlọ́kọ̀ọ̀kan ìyàwó kan náà àwọn náà ń gúnra wọn wọ́n ń jà ẹ̀gbọ́n àtàbúrò àbúrò ń gbọ́dọ̀ rẹ̀ umu àtàbúrò rẹ̀ wọ́n ń jà kò síbẹ̀ sí fẹ́ ṣe torí pé àìsàn màláìka yóò ní nǹkan kan tẹ́sí fúnra yín tọ́ba wa ń ṣe sùúrù nítorí pé ọkọ mi mà ní ká má jà àfọ̀mọ̀ fẹ́ ká jà ọ̀wá jà ò ṣe aburú ọ̀wá ń ṣe farada ìfaradà yẹn ń bẹ lábẹ́ pé ó ń tẹ̀lé àṣẹ ọkọ yìí torí ọkọ rẹ ò ní dé kó bá wàhálà kí ni rò ó ṣe kíni rò ó dùn. ọlọ́wọ́n bá ní fasalihat ọlọ́wọ́n bá ní gbogbo àwọn obìnrin dáadáa láàrin àwọn èèyàn qanitat ọ̀nà làwọn obìnrin tí wọ́n ń gbọ́rọ̀ sọ́kọ wọn lẹ́nu. anabi wa Muhammad sallam anabi ní adúniya mata anabi ní ilé ayé dùn wa khairu mata'iha èyí tó wá dùn jù nínú ayé fáwọn ọkùnrin al-mar'atu as-salihah ọ̀nà ní obìnrin dáadáa nígbà Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ obìnrin dáadáa kí ló sọ ó ní qanitat wọ́n máa ń tẹ̀lé àṣẹ ọkọ wọn. àbọ̀kọ̀ òun náà fẹ́ jáde lé ẹjọ́ sọ fún mi pé ẹ̀yin méjèèjì àbẹ́yẹ mẹ́ta kẹ́rin pẹ̀lú ra yín kí tó dé o ẹ lè gbọ́ ẹsẹ̀ jẹ́jẹ́ náà ni wọ́n ṣe kíni ni wọ́n máa sọ kọ́dà àwọn mi ò gbé pọ̀ kọ́dà ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́lòmí ń gbé wọ́n sì máa fi jà ránṣẹ́ nígbà tí ọ̀sẹ̀ sìn. ẹlẹ́ẹ̀kẹta al-ihsanu al-mar'ati ila darratiha sábàbù sákẹ́nì az-zawj wa rahatu bali wọ́n ní kí ìyàwó méjì mẹ́ta mẹ́rin kí wọ́n máa try láti máa avoid ìtí ó fàjà kí wọ́n máa ṣàpọ́nlé ara wọn ká máa ṣe dáadáa síra wọn. wọ́n ní Ọlọ́run máa ń lò sábàbí tọ́kàn ọkọ fi máa ń ṣe kínní tí fi máa ń balẹ̀ yọ jáde oye àwọ̀ rẹ̀ yọ barakallahu fi yọ jáde ńlé yọ wọṣọ yóò fi tiẹ̀ yọ jáde ńlé inú rẹ̀ máa dùn yóò pè kínní báwo ni yóò pè kejì báwo nílẹ̀ ń ṣe báwo ni gbogbo nǹkan ọba jẹ́ mẹ́ta ọjọ́ mẹ́rin yọ pa àwọn mẹ́rin ẹ̀kan náà ni ó pè wọ́n dín ní wọ́n máa dùn pé alhamdulillah yín bó mọ́ wálé ní. wọ́n ní obìnrin ọmọ ṣe dáadáa sí kejì rẹ̀ kọ́kàn ọkọ lè bá ṣe kínní kó lè bá balẹ̀ torí kọ́kàn lè bá balẹ̀ láti ń fẹ́ yín. ọlọ́wọ́n bá ní wa min ayati nínú àmì tá a fi mọ̀ pọ́lọ́ ń bẹ̀ an khalaqa lakum min anfusikum azwaja ọlọ́run ní òun náà ní pé mo dá àwọn ìyàwó yín látara yín èèyàn làwọn náà bí yín litaskunu ilayha kẹ́lẹ́ mọ́ fọkànbalẹ̀ tẹ́ bá ti ń dọ́dọ̀ wọn tẹ́ máa ń bá wàhálà bọ̀ tó bá níyàwó dáadáa ń wọlé báyìí èmi rẹ̀ kọ́ balẹ̀ tó bá rí ná kọ́dà bó lejú ìyàwó nìkan lọ ṣẹlẹ̀ kí ló dé ẹ kọ́kọ́ jẹun ná àwọn fẹ́ gba kọ́ńtrátì kan kọ́dà wọ́n ti gbé fẹ́ lómi àní qadarullahu wa ma sha'a fa'al bọ́ọ̀lù ọ̀sẹ̀ fẹ́ ni ẹ̀mẹ̀ wáyà tẹ́ bá gbà wàhálà lẹ́pàdà rí ń bẹ̀ ọlọ́run ṣe mi tọ́ dájú bẹ́ẹ̀ lọ Allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha wá jẹ́ yín àti dodo yàwó dáadáa yàwó burúkú sájáde pé ha ọbọ ilẹ̀ wá wálé ẹ̀ bá ti wálé ìmọ̀ mọ́rú kádàrá burúkú tẹ bákàkí wọ́n fẹ́ dìkún wàhálà ni gbogbo obìnrin tí ọba fẹ́ jẹ́ sakan ìfọ̀kànbalẹ̀ fọ́kọ wọ́n ní yóò gbìyànjú kó wọ́n da níwà tán bá wá pé méjì àwọn méjèèjì wọ́n máa ṣe dáadáa síra wọn kọ́kàn ọkọ wọlé bá ṣe kíni wọlé bá balẹ̀ suratu Ar-Rum aya 21 wọ́n kàn pé fóònù ọkọ pé wọ́n ní ó ti bẹ̀rẹ̀ o kí ló ṣẹlẹ̀ ọwọ́ báwọn ni ó bẹ̀rẹ̀ sí lóhun ẹ dákun gbogbo tọkọ bá ń ṣe ń ta sí yóò lójú tó mọ́ àwọn obìnrin méjèèjì ẹ̀ ń wé sẹ́ni rẹ̀
ní òjò rí kíní yẹn manage torí pé òwe sẹ́ni eré tẹ́ bá jẹ́ ní eré ni ọ̀kan yóò ṣe sùúrù fún kejì rẹ̀ yóò dákẹ́ wọ́n sọ kọ́ra kò ní dáhùn ẹ̀mí rẹ̀ ni pé ẹjẹ́ àfa òde dábàá bá sì dé yóò ní nǹkan wá ìṣẹ̀lẹ̀ o ẹ bá bu wọn sùúrù ẹ̀rì. wọ́n ní tọkọ ọkọ bá ti balẹ̀ ẹ̀yẹ sóbìnrin dáadáa èèyàn wá lè jẹ́ èèyàn dáadáa àfikọ́ lámojú kú o ibi à ń lọ gan nìyẹn o ò lè dẹ́ni eré lábẹ́ ọkọ àfikọ́ lámojú kú o tọ́wá ní gbogbo nǹkan lọ́mọ tójú bọ̀ oyé ọ̀dà aláṣejù gbogbo ọ̀rọ̀ lọ́mọ fèsì ọ̀dà aláṣejù gbogbo ìjà lọ́mọ jà gbogbo ọ̀rọ̀ lọ́mọ sì gbọ́. اجتماع الزوجات عند الزوج قدر الله عز وجل واني اجتماع الزوجات عند زوج قادر عادل خير وبركة kí gbogbo obìnrin ọlọ́lẹ̀ mọ̀ ipe Ọlọ́run Ọba Allah tó gbé òfin kalẹ̀ tọ́lọ́run Ọba Allah sì pàmìtì ọkùnrin kó fẹ́ ìyàwó 2 3 4 wọ́n ní alibarika wà ń bẹ o tí o bá sá alibarika ń bẹ Ọlọ́run ní darí wa síbẹ̀ orí pọ̀ ń bẹ rẹpẹtẹ fọkùnrin àti fọbìnrin orí pọ̀ ń bẹ rẹpẹtẹ fẹ́ni tó wà ń lé àtẹni tó dé wa fi manafi ad-dunya àǹfààní ayé ń bẹ rẹpẹtẹ tẹ́yìn bá súnmọ́ àwọn afẹ́sì wal akhirah lẹ́yìn náà àǹfààní ọ̀run náà wà ń bẹ Ọlọ́run Ọba Allah ń sọ fún wa àwọn tá a pé 2 tá a pé 3 àbí tá a pé 4 Ọlọ́run Ọba ní wa asa an takra'u shay'an nígbà míì ọkàn yẹn kọ̀ kankan ọkàn yẹn kọ̀ wa huwa khairun lakum kẹ́ẹ̀sì ṣe nǹkan yẹn ibẹ̀ lórí wà fún yín. Suratu al-Baqara ayah 216 lọ́lọ́run ti sọ pé ẹ̀mí lè kọ̀ kankan gbà míì tó jẹ́ pé orí lálásì mẹ́mẹ́ Ọlọ́run ló mọ ìrìn àjò ẹ̀dá Ọlọ́run ló mọ ibi tó rí wà fẹ́ dà gbogbo àwọn ọmọ yín pátá yín máa tírẹ́nì wọn tí wọ́n bá ti ń yọrùn tí wọ́n bá ti ń dàgbà ní kẹ́ máa tírẹ́nì wọn ìpẹ́tọ̀ kàfílà àyìnmá ọlẹ́jọ́ níyàwó 2 ni ọlẹ́jọ́ 3 ọlẹ́jọ́ 4 gbogbo ẹ̀ náà dáadáa ni o sábẹ́lẹ̀ ọkọ́ lọ́hún fún ọlọ́kọ tiẹ̀ ìyá tí ń sọ báyẹn jẹ̀mọ́ tíyà yẹn bá rí oníyàwó 2 tó fẹ́ fẹ́ ọmọ rẹ̀ ṣé wàá lọ́ọ́ ṣẹlẹ̀ àbí orí oníyàwó kan ṣé wàá lọ́ọ́ ṣẹlẹ̀ ṣe rí Ọlọ́run mọ́ àwọn èèyàn léèmọ̀ yóò sọ fún pé kádàrá ti tòun tóun fẹ́ bóun ṣe fẹ́ ni Ọlọ́run wa sọ pé òun fẹ́ bẹ́ẹ̀ yín tó kórìíra tó lóun ò ṣe yẹn kọ̀ wá ní rábàáyọ̀ míì àfikọ́lọ́ lè ṣe kíni àfikọ́lọ́ lè ṣe Ọlọ́run fi títú bẹ̀rẹ̀ hàn. wa kam min fitnatin ní wọn ní àyèmáyé fìtínà waqa'at bayna rajuli wa mar'atihi tó ti ṣẹlẹ̀ láàrin oníyàwó kan àtọkọ ẹ̀ àti ìyàwó kan náà ni kéèyàn máa bẹ̀lọ́n kọ́lọ́ mọ́jọ ọmọ yẹn ó sì léyà kọ́lọ́ mọ́jì ó sọkọ fẹ́ tó bá jẹ́ pé ẹni tó ti níyàwó lé ibẹ̀ bá ní dáadáa rẹ̀ wà kọ́lọ́ ń jọ bọ́ sí fún tó bá jẹ́ pé ẹni tí ò ti níyàwó ni kọ́lọ́ ń jọ bọ́ sí fún ibi tí Ọlọ́run fi kádàrá kálukú kọ́ sí tí ó ti róore ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ìyàwó Aisha tó fẹ́ Ànábì ṣe ó sọ orí burúkú bẹ́ẹ̀ ni ìyàwó Hafsa àti Ummu Salama wọ́n róore àbí wọ́n róore wọ́n róore ń bẹ Ànábì Ibrahim àti Sara pẹ̀lú Hajara wọ́n róore àbí wọ́n róore ń bẹ ó rí rẹpẹtẹ Ọlọ́run wọlé àánú ẹ̀ gbogbo ilé tí wọ́n ti ṣèyàwó jẹ́ ẹyọ̀kan lọ àtẹlẹ́yọ̀ kan náà kọ́lọ́mọdé ọ̀dàrú al-huququl mushtaraka bayna zawjat wọ́n ní eléyìí ní àwọn ìwọ̀ àwọn ẹ̀tọ́ táwọn méjèèjì ọmọ fúnra wọn alákọ̀ọ́kọ́ tabadul ihtiram àwọn méjèèjì wọ́n máa ṣàpọ́nlé ara wọn nílẹ̀ Yorùbá máa ní ìyálé wọn mí ni pé òun lọ gá ìyàwó ìyá tá a bá nu lé nítumẹ̀ kọ̀ wá nírò pé nígbà tóun ti jẹ́ ìyálé kóun wá mú ìyàwó lọ́mọ ọ̀dọ̀ kóun máa ránṣẹ́ bíi housemaid ọmọ làkọ ọmọ lérí pé kàfílà come
àwọn àgbẹ̀ ìtajà ń wé kàfílà ṣé wọ́n ṣe gbọ́ ọmọ ọ̀dọ́ ni wọ́n níyàwó ọkọ rẹ̀ ni umu lágbájá ló pè é tí o bá ti bímọ àwọn máa pè é ní umu kìnnì kan umu Ibrahim umu Abdullah umu Muhammad wọ́n ní Fatima wami àwọn níta lè yí ti ń pè wọ́n ní ètò wà lé ní pé ìyàwó ọkọ ẹ̀ àwọn rò gbọ́ ọmọ ọ̀dọ́ ni ẹjọ́ lọ́kọ ẹjọ́ fẹ́ ọkọ yẹn ẹjọ́ níní ẹni tó wà nílé ọmọ pọn ẹni tó dé ọmọ pọn lé nítorí pé àlejò ọkọ rẹ̀ ni tó náà wá di oníkíní onílé ṣe rí ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ dé kò ní gun ẹni tó wà nílé gàràgàrà wípé ojú ọkọ ló dé kọ́líbù sáwùjì hà wípé ọkàn ọkọ gangan ni lọ́wọ́ nílé yóò lóun gangan ní kọ́ìn àbí wọn náà wọ́n ń pè yóò máa wá wo àwọn tó bá ń lébi pé ẹ̀yin ti lògbà ti yín tán ẹ dákun sóbìnrin máa ń lògbà rẹ̀ tán lọ́dọ̀ ọkọ láì kú yóò máa wá sàrífín sí i kọ́dà nígbà mi ò lè jẹ́ ẹgbẹ́ ẹ̀gbọ́n ẹ̀ nígbà mi ò lè jẹ́ ẹgbẹ́ àǹtí ẹ̀ nígbà mi ò lè jẹ́ ẹgbẹ́ ìyá ẹ̀ hadha la yajuzu fil Islam eléyìí ọ̀tọ̀ lábẹ́ ṣẹ̀ríà wọ́n ní àpọ́nlé lára ń ṣe kínní lára ń pẹ́ lára ń fẹ́ àwọn olóyìnbó ní respect is reciprocal ẹ̀jọ̀ máa pọ́nra yín lé nítorí pé ẹni tó ń pọ́nlé yẹn òun pọ́nkọ̀ rẹ̀ lé lára ẹni inú ọkọ rẹ̀ ó sì dùn tó bá ń pọ́nlé látara bẹ́ẹ̀ inú Ọlọ́run máa dùn sí ọ àwọn kan máa ní wá ọ̀yà gbálẹ̀ yẹn tó bá gbálẹ̀ tó bá yà kọ́kọ́ gbogbo àwọn aṣọ tó wà mí nígbà yàwá sára tó di pé wọ́n rí i pé Hájárà lóyún sẹ́mọ̀ pé kíní wọ́n fẹ́ múra wọn mọ́ Hájárà ń jíṣẹ́ fún ọ tẹ́lẹ̀ ni Ànábì Buhari mọ̀ wá rí i pé òun ti gbé ìyá yọ nígbà wàá lóyún tó bímọ òun yẹn lágbá Ànábì Ibrahim fi wá mú Hájárà kó lé lọ́ọ́ fi wá mú lọ Mákà ibi tá à ń lọ lẹ́ni ẹ̀ ọ̀rọ̀ polygamy ló mú Hájárà wà ní Mákà àti Ismail ẹlẹ́ẹ̀kejì tabadulu tafakudi hal àwọn méjèèjì ọmọ béèrè ara wọn ń rí ìyàwó mi látàná ọ̀yà ń gbé fóònù salamu aleykum bóun ní gbogbo Ìbàdàn ìyàlẹ́ ń bẹ lẹ́kọ̀ọ́ àbí ẹ máa béèrè àláfíà ara yín tó bá jẹ́ pé ilé kan náà bá ní ẹ lọ lè wọra yín ziyara mo ní kí n wá béèrè àláfíà rẹ̀ náà ni bóòlù àláfíà rẹ̀ èmi náà ni mo ní kí n wá kí yín láàárọ̀ yìí mo ń jáde bóòlù àláfíà yín àwọn ọmọ ńkọ́ eléyìí ni wọ́n ń pè ní Islam torí gbogbo ntẹ̀sìn yẹn yóò máa jẹ́ kí ìfẹ́ ọmọ ṣe kínní kí ìfẹ́ ọmọ kọ́ máa pọ̀ sí i torí ilẹ̀ Yorùbá yóò gbà wá láàyè polygamy pẹ̀lú àwọn ìròrí kíròrí àtàwọn fíìmù burúkú tí kálukú ti ṣe kínní tí kálukú fi wọ̀ yàtọ̀ gbogbo ohun tó ń jẹ́ ìyàlẹ́ kóun lọ lè kí fún kínní tí kínní yẹn òun lẹ́yìn kó máa kí òun láàárọ̀ a ní Islam ọgbà bẹ́ẹ̀ Ànábì ní laysa minna kò sí láàrin wa ma lam yarham saghirana wa yuwaqqira kabirana ẹni tí ì bá ṣàánú ọmọ èké àtẹni tí ì pọ́n àgbàlagbà lé Ànábì ní kò sí láàrin wa kì í sọ ọmọlẹ́yìn mùsùlùmí tó gbádùn kì í sọ ọmọlẹ́yìn Ànábì tó gbádùn ìtumọ̀ ẹni pé ẹ̀sìn rẹ̀ ò pé lẹ́yìn náà ẹ máa gbin ìfẹ́ sáàrin àwọn ọmọ yín wọ́ èmi ọ̀dá náà lè ní o ẹ lè bá ọmọ lágbájá ẹni mo ní kí wọ́n fi oúnjẹ tí ń sí àwọn ọmọ ìyàwó wọn máa lọ́dọ̀ ìyàwó kejì àwọn ọmọ ìyàwó ìyálé wọn máa lọ́dọ̀ ìyàwó àwọn ọmọ yẹn ọ̀rẹ́ ẹ gbìnfẹ́ ara yín sáwọn ọmọ yẹn lẹ́mìí bí yẹn bá wọlé inú yẹn ọmọ dùn ni ìpè ọba ọmọ rẹ àkọ́bí rẹ ọba lọ́dọ̀ ìyàwó rẹ ni wọ́n ń ṣeré sẹ́yìn mọ̀ pé ẹ ti ṣẹ́gun èṣù nílẹ̀ Yorùbá má débẹ̀ ni má débẹ̀ o má jẹun bẹ́ o láfi ní ká má jẹ Yorùbá kí ni ká jẹ jẹmọ́ mùsùlùmí ẹ̀yọ́ màyá mi nínú àwọn òkúòkù tàbádùlù al-i'tidhari tá a bá gúnra wa tá a ṣẹra wa ká máa exchange sorry ẹ má bínú yẹn má tó nǹkan ṣe o torí gbà mí àsìgbọ́ máa ń ṣẹlẹ̀
tabadulu alhadaya a máa fi nǹkan ránṣẹ́ sí ra wa a máa fi nǹkan ránṣẹ́ sí ra wa tó bá ti dá ní ó gbé lọ́dọ̀ tọ̀hún náà tó bá ti dá nǹkan kan chicken pie meat pie tó bá ti ṣe tán chinchin bó ṣe kéré tó yẹ ní máa ń pa ní aburú ní máa ń pa ní owó burúkú owó tó fẹ́ sọ yẹn di kàtá wà ó pé ẹni tí lára náà ló tún ṣe chicken pie fún mi yọba mú mineral tútù nínú kíní yọba ló lọ bí ṣe ń lò ní owó yẹn máa ṣe kíní yọba reduce ẹ máa mú nǹkan dání fúnra yín orí wa mẹ́gan ẹ ṣẹ́gun èṣù ọlọ́kọ̀ọ̀kan níyàwó kan tẹ́lẹ̀ náà èṣù ọ̀fẹ́ káwọn gan gbáyé ọ̀fẹ́ kí wọ́n succeed àṣetánì máa rán àwọn ọmọ rẹ̀ jáde ní tó bá ti dàárọ̀ kán lè dalẹ̀ ayérú èyí tí ó gba adé lọ́wọ́ rọ̀lẹ́ lèyí tó bá ya ọkọ àtìyàwó àbọ̀ dáàrin àwọn ìyàwó méjì rú ọkọ wa yarí ó ní ẹ̀yìn méjèèjì ọ̀ya ẹ̀kẹ́rù yín kẹ́ẹ̀bà lọ àṣetánì ọlọ́mọṣà sọ wa níbi aburú rẹ̀ tabadul afu àmọ́ sàmójúkò fúnra wa torí pé àmójúkò yẹn òní ó jẹ́ kéèyàn ó nísinmi ntótó wọ́n fẹ́ tójú bọ̀ nínú ìṣẹ̀lẹ̀ ńbẹ̀ dọ́pútù ghayra ala al-ukhra owó kárí pé ajẹ́ níwọ̀nba àdámọ́lówó tagayyul qalbi ma al-ghadab bisababi al-ihsasi bi musharakati al-ghayri fi haqqi al-insan ní tí wọ́n pè ní owó náà ní ìgbé ọkàn kọ́kàn ọmọ yí padà pẹ̀lú ìbínú nígbà tí wọ́n bá ń fura pé ẹnìkan báwọn ṣíà níbi nǹkan tó ń rò pé nìkan lòun ní abágbé mọ́tò fún brọ́dà yín ó ti ń wà láwa ní mọ́tò tá a gbé fún yẹn ìwọ àti àfáà yìí lẹ́jọ́ ní ẹ̀mí rẹ̀ ó rù yóò wù báyìí pé ìgbọ́ ìwọ ni wọ́n ní kájọ ọmọ ogun mọ́tò yìí ó ní bẹ́ẹ̀ ni sà ọmọ lónìí ọ́ sọ ọmọ mọ́tò wà sá nígbà tó jẹ́ ònìkan nílò kò sí wàhálà nígbà ó ti di pé wọ́n ti gbé méjì pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kẹ̀sí pé kí ni wọ́n bàjẹ́ ọlọ́mọ pé mo bàjẹ́ o ara máa tẹ́tọ́ tó o wọ́n ní bí ṣe máa ń ṣẹlẹ̀ náà nù sọ́ọ̀mà wọ́n tó ń pé ìyàwó rẹ̀ ń jowú kí ló dé tí ò ní jowú kò sí wá ní jowú àdámọ́ lówú náà iná mọ́ ṣàlàyé pẹ̀lú láàrin ọkùnrin méjì ntì àdámọ́ lówú kí wọ́n dìyàn pọ̀ lérí nǹkan yẹn ọ̀kan owó tí ọ̀dà òun náà ni owó téèyàn ń ṣèkà lábẹ́rẹ̀ ṣé wọ́n ti ń ṣèkà yẹn náà mọ̀ nípa àyíntì ń ṣe yọ̀ ọ̀dà o àyíntì ń ṣe yọ̀ ọ̀dà o èmi náà ò ní gbà o àmọ́ nọ́mọ̀ owó kéèyàn ó jowú wọ́n ní àdámọ́ ni fọ́kùnrin àti fóbìnrin ọlọ́run wá ṣàánú àwa ọlọ́run ò pé káwọ ọkùnrin méjì ká máa fẹ́ obìnrin kan wàhálà ọba ṣe kínní wàhálà ọba ṣẹlẹ̀ àwọn èèyàn máa gera wọn lérí ni wọ́n máa sára wọn ládàá kíyàwó sọ fún ọ pé tó mo wáyà nàpájà o ẹni lè wálé lálẹ́ yìí o ẹ̀ ń lọ ìdímù lọ́dọ̀ ẹnì kejì yín wọ́n padà sára wọn ládàá wọ́n padà sára wọn ládàá àmọ́ náà àánú ọlọ́run ọba torí tí wọ́n lé tí wọ́n ṣe kíni tí wọ́n lágbára ọlọ́run wa gbé kó lọ́dọ̀ wa ọ wá gbé fáwọn tani ọ wá gbé fáwọn obìnrin ó fi dá wọn lọ́lá ọlọ́run fi dá wọn lọ́lá ni wọ́lá bó ṣe wá rí yẹn àdáwò lọ́wọ́ á jẹ́ lọ́dọ̀ wọn tóbìnrin fi yanu sọ pé kọ́mọ wọn ó kú ọ tẹ̀ wọn lọ́rùn ju kọ́kọ́ wọn fẹ́ yàwó lọ ẹ ṣàmọ̀ pé kíní yẹn ti di àdáwò sí lọ́rùn pé kó wọn sùn fún ọmọ ó sì bẹ́tà ẹlòmíín parẹ́ nítorí owó arẹ́ni tí ń da kerosene ṣe lérí nítorí owó arẹ́ni tó parẹ́ arẹ́ni tó pọkọ ọ̀pọ̀ àtàndójú dá ẹ mẹ́jà máa think gẹ́gẹ́ bí àwọn kèfèrí àwọn táwọn sọ yìí kèfèrí ni wọ́n ń kufar kafirat ẹ̀já máa think as a Muslim al-ghira tabi'atul mar'a ma balagati min al-istiqama bó ṣe kí obìnrin ó ní ìmọ̀ tó kó ní ẹ̀sìn tó kó níwà tó wọ́n ní yóò jowú àmọ́ kó wọ́n yẹn kọ́ mọ́ ṣe kíni kọ́ mọ́ kọjá àlà ìyàwó Sárà jowú lọ́dọ̀ Hajara wọ́n ní ìyàwó Aisha jowú lára ìyàwó Khadija sì ti kú kó tó di pé wọ́n fẹ́ ìyàwó Aisha Ànábì àmọ́ ròyìn ìyá Khadija pé Khadija ọwọ́ adijọ́ kan ní ìyàwó Aisha bá tó pé Khadija wo ìyàwó Aisha ní magiritu ala ahadin min nisa'i nabi ìjòwú lérí ọ̀kan nínú àwọn ìyàwó ànábì
magitu ala Khadijata wa ma ra'aytuha tó owó tí mo jẹ ìjowó lọ́dọ̀ ìjowó lérí gbogbo ìyàwó ànábì tọ́pọ̀ tó wá tó owó tí mo jẹ lérí Khadija ìsìwárí ó ti kú kémi tó lọ́kọ nígbà téèyàn ń jowó ẹni tó ti kú ẹni tó máa ń jọ níra wọn kọ́ ìbọn ọmọ ọ̀dọ̀ ànábì ló gbé oúnjẹ dání ànábì ń bẹ nílé ìyàwó Aisha ìyàwó kejì àbí kẹta àbí kẹrin wallahu alam ọ̀kan ní àwọn ìyàwó ànábì ó wá fi oúnjẹ rán ọmọ ọ̀dọ̀ pé kó gbé fún ànábì bí ṣe ń bọ̀ báyìí ẹja mú kí màkà ń bẹ̀ yẹn o sẹ́wọ̀n pé ànábì ò sí nílé ń tọ̀hún àbí bọ̀tọ̀ ó fi oúnjẹ ránṣẹ́ káànábì ó jẹ àtàwọn sàhábà ìyàwó Aisha bá dìde nígbà wọn gbóòórùn oúnjẹ náà bá gba àbọ̀ oúnjẹ náà bá gbà mọ́lẹ̀ làbọ̀ bá fọ́ abọ́ pieces sọ́nà méjì ẹ̀wọ́ bẹ́ẹ̀ ṣe gbá nǹkan kó tó fọ́ látara owó ipe òun ló yẹ kó òun ṣe oúnjẹ tí tẹ́ ń gbé bọ̀ náà fi ní kọ́ wà ń lé ìyàwó nọ́mbà 4 kọ́ ọmọ ní kọ́ bọ̀ di ẹyin lọ́dọ̀ ìyàwó nọ́mbà 3 ọ̀ dalẹ̀ ẹrú ibi ọ̀wà náà ló ti máa ṣe kínní ló ti máa jẹ́ ó dókòdùn ọmọ yìí máa ń bẹ̀. anabi ni garati ummukum anabi ni ìyá yín jowú ni o ìyá yín jowú ni o garati ummukum i'tidharan minha anabi fi wá excuse fún wọn agbẹ́rù ẹ̀sẹ̀lẹ̀ lọ́dọ̀ àwa tá a ti níyàwó méjì mẹ́ta yín sẹ́mi pé èèyàn nìkan pa fún orókè àwà bí kan wá sọ orókè àfún pé eré rẹ ti dàrú kápẹ́rù ẹ̀ bá ṣẹlẹ̀ tá a sì gbọ́tàn yìí ọkàn ìjọba láwọn ọ̀rẹ́ rẹ wọ́n sì ń gbóúnjẹ bọ̀ ìyàwó kan sì jáde ó sì gbà bọ́lẹ̀ oúnjẹ sì dànù sílẹ̀ lẹ̀ ó pa fún orókè àgàn àti orókè àfún bẹ́ẹ̀ sì ni kíni ń ṣẹlẹ̀ anabi ni garati ummukum anabi ni ìyá yín jẹ́ kíni ń jowú anabi ni ìyá yín nígbà anabi dákọ̀ ya wọn kán lè má bàa rí sí láì fi àbíta ni mo fi yẹ́ ẹ̀ sí yẹ̀yẹ́ lórí jẹ́ pé ọ̀pọ̀ ẹ̀ anabi wa kó oúnjẹ náà wọ́n jẹ tán anabi wa ní wà lọ lè mú wa bọ́ irú eléyìí tí mo rà wá fún wọn náà irú èyí tọ́fọ̀ yìí tọ́wà lọ́dọ̀ tiẹ̀ lè mú wa anabi wa gba tuntun yẹn èyí tí ò ti fọ anabi wa kó èyí tó ti fọ lé wọn lọ́wọ́ làwọn náà wá bú ẹ̀rìn ìtumọ̀ ni pé ọmọ ra bọ́ fún kálukú tọ́wọ́ mọ̀ pé kọ́lọ̀ yóò máa dàpọ̀ ńgbà míì o lè ra kọ́lọ̀ oríṣiríṣi wọ́n ti yíyàwó mẹ́rin kọ́lọ̀ mélòó lọ́ra yẹn kọ́lọ̀ mẹ́rin blue pink yellow àti red ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa òun ọkùnrin tó bá gbádùn ọ̀gbọ́dọ̀ máa rí sí wéèrè o ọ̀gbọ́dọ̀ máa rí sí ìdààmú pé arábìnrin yẹn burú ọmọ ìyá owó ni ọ̀kan náà àwọn ìyàwó ànábì wọ́n sì ń pe ìyàwó Sọfíà wọ́n pè wọ́n ní èèyàn kúkúrú pé wọ́n sì wá kúrú láàrin wọn báyìí ó sì bu ẹkún lé bá ànábì ànábì ni má dá wọn lóhùn bàbá rẹ ní ìpele kẹlú lọ́hùn ànábì Ọlọ́run ni èmi náà kọ rẹ ànábì Ọlọ́run ni ṣé lẹ́yìn òtítọ́ èébù wọn fẹ́ tún bú ojú ó dùn ọmọ ànábì wa wọnú lẹ́kọ́ níta ní ń bú bílálàdà ọmọ wa fi wọn anabi rí i pé owó lásán ni wò dákun máa ro nǹkan mi lọ́n tiẹ̀. al-akhta' inda al-ula níwọ̀n bá àsìkò díẹ̀ tó kù òun náà ni pé àwọn mistake ti máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ìyàwó tó wà nílé tí wọ́n máa ń pè ní ìyálé àwọn mistake ti máa ń ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé kó sọ pé la tatazawwaj alay ọ gbọ́dọ̀ fẹ́yàwó lémi o èèwọ̀ ní kó fẹ́yàwó lémi o ẹnìkún para mi àbí kí n pa ọ́ wọn lóbìnrin mùsùlùmí kan ò gbọdọ̀ sọ̀rọ̀ ẹ̀ kọ́dà obìnrin mi ò sọ pé kọ́ ọ máa yàn lè kó ní woman friend boyfriend ó sì tẹ́wọ̀n lọ́rùn ju kọ́ wá gbéyàwó wá sí ilé lọ ẹlẹ́sìn kì í sọ̀rọ̀ ọ̀daràn obìnrin ní sẹ́kínní òun ní sọ̀rọ̀ kì í ṣẹlẹ́sìn Ọlọ́run fi fàkórí bínú Ọlọ́run ju kọ́ fẹ́yàwó lọ ní ti ń sọnù ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ní ká pé ẹni tó wà nílé ká pé sákèsí wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ pé ó wá fẹ́ ọkọ mi wọ́n lọ́rọ̀ yẹn ọkọ rẹ̀ tí ó wá fẹ́ ọkọ rẹ̀ tẹ́jọ́ ní tàbá ni ó wá fẹ́ ọkọ tiẹ̀ àti tó ń sọ̀rọ̀ mí tí ò dáa àbí ó wá fẹ́ ọkọ rẹ̀ tẹ́jọ́ ṣe kínní tẹ́jọ́ ní kéèyàn mọ̀ pé ó lè fẹ́ ọkọ ẹ̀
ẹni bá ń ṣe sìnà ni wọ́n máa ń pè ń fẹ́ ọkọ ẹ̀ ipe arábìnrin yẹn ń fẹ́ ọkọ ẹ̀ torí pé ń ṣe sìnà pẹ̀lú ẹ̀ àbí eléyìí ò ṣe sìnà wọ́n so igi ó fẹ́ ọkọ rẹ̀ tẹ́jọ́ ṣe kínní tẹ́jọ́ ní lọ́lẹ̀ ha kú lọ́pọ̀lọ́ rẹ̀ pọ́kọ rẹ̀ wọ́n fẹ́ ọkọ rẹ̀ báwo aláàní mọ́síná aláàní ẹ̀yin méjèèjì lẹ́ lọ́kọ kan wọ́n tún láta ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ lọ́kọ kan wọ́n rúbá ẹ̀yin mẹ́rin lẹ́ ní ọkọ kan wọ́n lọ́n ti sọ ní Kùránì ẹ̀ nínú àwọn àkíyèsí lọ́jọ́ mistake yóò ní bolówó àyíngbà tí àwọn ń jìyà àwọn wa kọ́lé tán sí àwọn ra mọ́tò ẹlẹ́sẹ̀ sóṣooṣo ìwà ń ṣe kínní ìwà ń bọ̀ wọ́n ní mùsùlùmí ronú bẹ́ẹ̀ ìyàtọ̀ ọlẹ́ẹ̀jẹ tán yẹn àwọn míì tẹ́jọ́ ń jẹ́ bọ̀ látijọ́ yìí àwọn sì ń jẹ tiwọn lọ́wọ́ tí wọ́n ti jẹ tán ọ̀ dúpẹ́ tọ́lọ́wọ́n sọ̀rọ̀ tí yín náà bẹ́ẹ̀ agbẹ́yìn náà sì ń jẹ lọ́wọ́ báyìí kádàrá ti tiẹ̀ nu níyàtọ̀ ọlọ́jẹ yẹn kádàrá ti tiẹ̀ lèyí tó ń ṣe kínní yìí tó ń wá jẹun ó sì gbọ́dọ̀ bínú kádàrá ọ̀n lára nìyẹn mùsùlùmí sì lára mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ sórí ìyàwó mi tó ń bá tún fẹ́ lẹ́yìn títí ẹ̀ òun tún gbádùn ju òun lọ ìyàwó mi tó ń bá tún fẹ́ lẹ́yìn yẹn òun tún gbádùn ju ẹlẹ́ẹ̀kẹta lọ kálukú pẹ̀lú kádàrá rẹ̀ ọlọ́run ní nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya ọlọ́run ní mo ti pín bí kálukú ṣe lò gbèsè ayé mo ti pín kádàrá tiẹ̀ ló lò títí ẹ̀ náà ni wọ́n náà ṣe kíni títí ẹ̀ lòun náà ṣe kíni lòun náà lò yẹn nínú àwọn mistake tí ma wá lọ́dọ̀ ẹni tó wà nílé al-galabatu alayha yóò jẹ gàba ní eré arábìnrin yẹn àṣẹ tí wọ́n máa pa gan ọkọ gan lẹ́tọ̀ọ́ láti ṣe kíni láti pa tí wọ́n máa halẹ̀ mọ́ tí wọ́n máa dún koko mọ́ tí wọ́n máa lakọ mọ́ lérí yóò sọ fún pé sórí bó ṣe wáyé ọwọ́ mi lọ́wọ́ o ara tí ń bá fi ọ́ dá nulẹ̀ lọ́kọ̀ ó fi ọ́ dá torí wọ́n lọ wá bá wa ayé mùsùlùmí yẹ sọ bẹ́ẹ̀ má halẹ̀ mọ́mọ́ yẹ ẹ̀tọ́ òhu nafaqat ghaliya wọ́n nínú mistake táwọn ìyàwó lé táǹpé ní ìyàlé tí wọ́n máa sábà ṣe gbogbo àwọn bíìlì tí wọ́n fún tẹ́lẹ̀ tí wọ́n fi ra nǹkan wálé gbogbo tí ń parí gbogbo ẹ̀ tẹ́lẹ̀ báyà 20,000 naira yọ wá kọ mílò ńlá àpòyọ ńlá pé ẹja tí wọ́n di ẹrú ẹ̀ tẹ́lẹ̀ a ní táwọn fẹ́ rà nìyẹn ọkọ wa wọ́n yọ wá bu ẹ̀rín pé ṣé bá a ṣe ṣe tẹ́lẹ̀ a ní ebi Ìgbò o ti lówó ló fi sọ pé ọ̀fẹ́ fẹ́ ìyàwó mi o ti lówó òun náà mọ̀ nínú ẹ̀ pé òun hàn lè mà pé òun sì jáṣe rè ó tú bó bá tú tán kálukú lè mà ládùúgbò pé kò tó ṣe ń tẹ́ ó ṣe kí ni wọ́n ní kódà fóbìnrin tí ń bojú obìnrin tí ń lo jàlùbáàbù tí tọ́gbà pé la ilaha illallah má ọkọ lè mà la yukallifullahu nafsa illa ma ataha lẹ́yìn náà tajassusu wọ́n ní nígbà míì ẹni tó wà nílé yóò máa ṣe tajassus ni pé ká máa wo kíní ń lọ ó lè máa rìn lẹ́yìn kùlé wọn ọ̀dọ́ rẹ̀ wọ́n ti kú o yóò máa wá rìn lẹ́yìn kùlé ìyàwó tí tó kàn yóò máa dẹ̀ tí gbọ́ kíni wọ́n ń ṣe kíni wọ́n ń sọ yóò yọjú kíchìnì kíni wọ́n ń ṣe kíni wọ́n ń ṣe yóò la hypertension lẹ́yìn hypertension stroke ló kù kọ́ lọ́mọdé àmọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọmọ kí ló gbé lọ́wọ́ kí ló lè rà sórí tí wọ́n bá fẹ́ ni ọ béè lọ́wọ́ ọkọ ẹ̀ tọkọ rẹ bá ń ṣe pàṣẹ tí ń ṣe jàmbá lẹ́rìn ẹ̀ méjèèjì fílẹ̀ Ànábì ti ṣàlàyé ọ̀rọ̀ wọn wípé ẹgbẹ́ wọn wọ̀ tó bá dijọ́ àlùkìyámà wọ́n gbé wọn dìde lẹ́ni tó ní stroke wọ́n sì wá wọ̀ ná gbogbo ọkùnrin tí bá ń ṣe tí ó bá ṣe déédéé láàrin ọkọ àti kíní tí ó bá ṣe déédéé láàrin ìyàwó méjì tajassusu yìí máa ń kó ìmọ̀ ara ọmọ wọn ni ọ̀ya kàfílà lọ́bẹ̀ yẹn lọ́lẹ̀ béèrè lọ́lẹ̀ ìjókòólẹ̀ kó wo kí ni wọ́n sọ kí wọ́n ń jẹ wọn ní gbogbo eléyìí ò nídìí ẹ̀ ní tí wọ́n bá fẹ́ ní òbí lọ́wọ́ ọkọ rẹ̀ tó bá fún ọ tó bá sì lọ́wọ́ lágbára èyí tó bá lágbára kó gbà á wọ́n nígbà mi obìnrin mi sọ pé òun lọ òun fẹ́ divorce àwọn á béèrè pé ó fẹ́ divorce kí ló ṣẹlẹ̀
ó ní òun ò lè bí ẹ̀rẹ̀ ọkọ lágbára wọn ló lágbára ọlálàáfíà yín ṣe déédéé wọn ní ṣe déédéé ó ní òun fẹ́ divorce ni òun ò lè gbárù ẹ̀ wọ́n ní irú nǹkan bẹ́ẹ̀ wọ́n ní kò dáa fún obìnrin tó bá jẹ́ lẹ́sìn èmi lè wá kó tán kó wá padà máa wọ́kọ̀ kó mọ̀ ráyè wọlé mọ́ kó wá jẹ́ pé òun tó jẹ́ ìyàwó alákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ àbẹ́lẹ̀ kejì yọ padà lè ṣẹlẹ̀ kẹrin ibi tí ń ṣe kíni ibi tí ń lọ wọ́n tó máa hàn lé mọ́ ń bẹ̀ ọlọ́mọṣà sọ wá níbi àbúrò tó àwọn tí ò lẹ́sìn làwọn eléyìí kan wọ́n máa lọ lé ológun ọ̀dọ̀ wa fóun jálàbí láti máa lọ lè sógun fẹ́ àbí ogun fẹ̀ráàkù tí ó ya ìyàwó àtọkọ ọlọ́mọṣà sọ ní kankan bí aburú bẹ́ẹ̀ nasihati lil ula ìmọ̀ràn mi fún ẹni tó jẹ́ ìyálé tí wọ́n fẹ́ yàwó lé alákọ̀ọ́kọ́ ìsibírì lọ́lẹ́ ṣe sùúrù fa inna sabra inda sadamatil ula nígbà tí wọ́n fẹ́ yàwó gbàrà yẹn lọ́lọ́wọ́n bá aláàfẹ́ wo sùúrù rẹ̀ ìgbà yẹn lọ́gbà ládàá kìí sígbà tó ti sọ̀sọ́ kú tó ti bànkan jẹ́ tán walakil janna tọ́wọ́ wá ṣe sùúrù ọlọ́wọ́n fa àlìjánnà rọ́pò fún ọ lẹ́yìn náà ọlọ́wọ́n fi àlùbáríkà sára àwọn ọmọ lẹ́yìn náà ọlọ́wọ́n bá aláà yóò fi ọ sínú àlìjánnà torí pọ̀ tẹ̀láṣẹ ọkọ rẹ̀ kéèyàn nífẹ̀ẹ́ ìyàwó ìtẹ̀láṣẹ ọkọ ni kéèyàn nífẹ̀ẹ́ ìyálé ìtẹ̀láṣẹ ọkọ ni lẹ́yìn náà àbí ta'addudi wọ́n ní kéèyàwó alákọ̀ọ́kọ́ kọ́ lọ lè má yí pé tọkọ rẹ̀ bá fẹ́ yàwó lè tẹ̀sídáàdù ìkìbálà ila rabbiha yóò fún láyè láti lè bá fèsì ọlọ́run wa ibadatiha yóò fún láyè láti fèsì ìbádà yóò ṣe kìyàmù lè yóò ka Qur'an yóò gbààwẹ̀ torí pé wàhálà òun nìkan ó ti di ti èèyàn mélòó ó ti di ti èèyàn méjì ọkọ ìwádọ̀ rẹ̀ yóò máa kátìrà rẹ̀ tó wá jẹ́ ti ń kátìrà wá dé pé ti ń lọ skul yóò máa kàwé àsìkò tó yọ ọ́ lẹ̀ fún tọkọ òfin lọ́dọ̀ rẹ̀ yẹn ó free láti achieve many things èyí tó bá jẹ́ nítorí ẹ pé ni o ìdérí ọba pé alẹ́ òun ṣe ẹ̀sẹ̀ kankan mọ́ òun ò kírun mọ́ òun ò gbàwẹ̀ mọ́ òun ò lónìí kọ́ọ̀bù mọ́ bóun ṣe wà yín sè òun ṣe lọ alikọ̀ mọ́ kí ni wọ́n fẹ́ dà yẹ ilé ayé padà parẹ́ ọkọ rẹ̀ náà padà kú ẹ̀sìn tó fẹ́ mú lọ́dọ̀ Ọlọ́run ọba ni ló ti bọ́ ọmọ lọ́wọ́ yìí askar ìmọ̀ akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sìn abẹ́kọ̀ọ́ ayé ọ̀rá ìtọ́jú àwọn ọmọ ọ̀rá ìmójútó àwọn ọmọ nítorí pé ọkọ ti wà níbòmíì láwọn àsìkò tí ọyọ ọlẹ̀ fún ọ wọ́n ní ẹni tó jẹ́ ìyálé wọ́n ní kó má gba àwọn ọmọ ẹ̀bọ láàyè kíyàwó náà ó sì má gbà àwọn méjì ọjọ́ nìyẹn náà bẹ́ẹ̀ nìkan bá ti ń yọnu ti ń pé ìyá alágbájá bó ní sọ wọn ṣe sí yín yẹn wọ́n ní kéèyàn má dá lóhùn ọ̀kan náà màmá wa kan wọ́n máa ń tẹ́já wọ́n ní arábìnrin kan yín máa wá rẹ̀ já pẹ̀lú ọmọ kékeré kan ọmọ kékeré náà ti bàlágà o òun wá rí arábìnrin yẹn pé kí ló dé tí ẹ wá rẹ̀ já lẹ́nìí tẹ́ ẹ̀ mú àbúrò yín lọ́wọ́ tẹ́ ẹ̀ jọ máa ń lọ wọ́n lábúrò òun kọ́ ó ní ìyàwó ọkọ òun ni ìyàwó ọkọ yín lẹ́jọ́ ń wọ́sọ̀ kan náà lẹ́jọ́ ń ṣe dáadáa ó ní àwọn ṣe máa ń jọ ń ṣe náà nìyẹn gbogbo bí táwọn bá lọ àwọn jọ ń lọ òun jẹun lọ́dọ̀ rẹ̀ nígbà míì wá jẹun lọ́dọ̀ òun nígbà míì ọ̀dọ̀ rẹ̀ làwọn ọmọ òun ti jẹun nígbà míì ọ̀dọ̀ òun làwọn ọmọ tiẹ̀ náà ti jẹun bó ló ṣe wá rí oníjọ́ tó òun wọlé wọn ó ní ìyàwó tó wà nílé ló pè òun wípé àwọn alámẹ̀bọ wọn wà ládùúgbò àwọn tí ètè tòkè àti ìsàlẹ̀ tí ò ṣe kíni tí ò dẹ́ra wọn bẹ lu o kọ̀ wá síbi tí wọ́n sí wọn bẹ Mákà wọn bẹ Mádínà wọn bẹ lamẹ́ríkà wọn bẹ láǹbẹ́ mílà àwọn olófòófò olóhùn wa sọ fún ìyàwó pé bẹ́ẹ̀ nìkan bá ti sọ̀rọ̀ mi fún ọ pè mí tẹ́nìkan bá ti sọ̀rọ̀ tẹ́ náà fún mi èmi náà ó pè wọ́n náà lọ́kàn bá rojọ́ kalẹ̀ tán fún ìyàwó ni ó mú ẹ sì jókòó ẹ má ti lọ ẹ ṣe sùúrù lọ́ba gbé fóònù lọ́ba pé ìyáálé ẹ̀ lókè ọ̀yẹ́ assalamu alaikum ma ẹ dákun ẹ yẹjú sí mi ìyáálé rẹ̀ náà sì ń bọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan ọ̀yẹ́ ẹ tún sọ onígbà táwọn ti ṣe bẹ́ẹ̀ fẹ́yàn méjì kò sẹ́ni kankan ti ń dàrin àwọn rúmọ́ nídìí bẹ́ẹ̀ ẹ má gba àmọ́ ẹ̀bọ ilé tí ẹ ti dàrú ọ̀rẹ́dì ń wẹ́ ẹnu kúnra ni bẹ́ẹ̀ ni kí wọ́n ti ń sọ̀rọ̀ ẹni kejì ẹ láì ta mọ̀ pé olófòófó ni yọ dàrin ẹ̀yin méjèèjì rú kó tètè stop ẹ̀ lẹ́yìn náà wọ́n ní àlìjẹ̀dídà ẹni tó ṣẹ̀ dé kíyàlẹ́ ó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ilé
àwọn àdáná àfọṣọ àtọ́jú ọkọ oye ó ti pín sí méjì àbí mẹ́ta ó máa rìlífù ẹ̀ gan nínú àlàáfíà rẹ̀ owó nìkan ní fọṣọ tẹ́lẹ̀ ọwọ́dà àwọn mẹ́ta ni wọ́n ń pín fọ́ọ̀sì ẹ̀dágun ṣé kò ní rìlífù ẹ̀ owó nìkan ní dáná tẹ́lẹ̀ wọ́n á ló di ọ̀túnla kí ní ó tó kàn padà àwọn kan bẹ tí wọ́n ti pé àwọn ọ̀nà máa ń dáná ní tí náà bá kàn òun ní ọ̀dáná fún gbára nílé irú àwọn méjì okùn wọn wà ní lífù wọ́n ní àlàáfíà ọmọ tó wọn la wọn ní lè gbó kwakwa àmọ́ obìnrin tí ò ní tẹ́lọ́rùn yóò ní ẹ filẹ̀ òun máa ṣe gbogbo ẹ̀ ẹjọ́ òun gbó òun fẹ́ gbó àwọn fáàní wàláhì ìsinmi wà bẹ́ẹ̀ àwọn oníyàwó méjì mẹ́ta àwọn èyí darúgbó bọ̀rọ̀ àmọ́ ẹ̀yọ̀ kan tọ́sà ní gbogbo ẹ̀ lòun ṣe yìí tọ́ ọlọ́mọba kún lọ́wọ́ ọlọ́mọba kún lọ́wọ́ náà rubama al-ula wa thaniya tuwasil tarbiyat al-awlad wọ́n ní kí ìyálé àti ìyàwó kan mọ̀ wọ́n ní kan lọ lè mọ̀ wọ́n ní kí ìyálé yẹn kó ṣe dáadáa ṣe pé ìtẹ́mọ̀ sábà máa ń pọ̀ jù ọlọ́ọ̀lọ́mọ ẹni tí ọkọ̀ kú o àmọ́ àwọn tó bá dàgbà ni wọ́n máa sábà tètè kú káwọn tó kéré tó kú èyí ń lọ pọ̀ jù àfi tọ́lọ́mọ bá fẹ́ dára rẹ̀ wọ́n ní ṣe máa ṣẹlẹ̀ nígbà míì tí ìyálé bá kú ìyàwó tó ń hàn lé mọ̀ yìí òní ó máa tọ́jú àwọn ọmọ rẹ̀ èmi ní experience kan bẹ́ẹ̀ tó jẹ́ pé brother yẹn ń teach ní school ó wá mú ọmọ ìyàwó dádì ẹ̀ ó wá fi sínú school yẹn tó bá ti wá gba owó oṣù yóò wá kó fún ọ ní school kan fi sanwó ẹ̀ mo wá gbọ́ pé ọmọ òrukàn lọ́mọ yẹn mo wá ní kan lọ lè wádìí ẹ̀ wá mo wá pe bọ́ yẹn mo ní bó ló ṣe jẹ́ sí ọ ó ní ìyá tòun níyálé ìyá títí ẹ̀ níyàwó ó nígbà tí ìyá tòun kú ìyá tiẹ̀ lọ́tọ̀hún ìyá tiẹ̀ náà ti wá kú sí àti bàbá yóò bá ti gbowó oṣù báyìí yóò sì kó fún ọ ní skul yóò ní kan fi sọ skul rẹ mo ti wà á ní ọ̀dà ọ̀yà máa gbowó oṣù rẹ padà ọmọ yẹn á fi wọn kúnnú àwọn ọmọ tí foundation tó ń bí ìgbà náà ni ó tó fúyẹ́ ó ti gbà á níṣẹ́ ìtí ìyá rẹ̀ ṣe ní jẹ́ níṣẹ́ kínní ìtí ìyá ọmọ yẹn ṣe ní jẹ́ ìjà ṣe dáadáa o ilé ayé tó di mú ìyá padà tán ògìgì ní sì máa tán kọ́ ló ń ṣàánú wa. wọ́n ní inú àwọn ọmọràn ó dà ní kí ká gbà pé arahatul kamila ìsinmi muharabatul iktihab kí ìyáálé yẹn kó gbìyànjú kó bá ìbànújẹ́ jà kó má jẹ́ pé èyí tó kù tí ó lò láyé ìbànújẹ́ náà máa fi ṣe kínní náà máa fi lò àwọn mímẹ́ bẹ́ẹ̀ a ní mi lọ fẹ́ kí n máa rẹ́rìn fún ó ti fẹ́ yàwó náà ọ ní kí n máa rẹ́rìn kí ni kí n máa rẹ́rìn fún gbọ́dọ̀ tó ní ọ̀fẹ́ kí n máa rẹ́rìn ọ̀dẹ̀ fẹ́ yàwó nígbà wọn bá ti fẹ́ yàwó lé ní òní rẹ́rìn mọ́ títí lọ́jọ́ covid tí máa ń rẹ́rìn ìrìn akọnirin torí kò ní ìmánì kò gbà pé qadarullah wa ma sha'a fa'al bọ́lọ̀ ń ṣe fẹ́ nìyẹn wọ́n ní kádàkùn tìrọ̀ ọlọ́run ká má jọ kèfèrí o látara bẹ́ẹ̀ ó lè wà depressed yóò ní depression yóò máa rù yóò máa gbẹ yóò máa nọ́ọ̀sì àwọn àrùn tí yóò da màmá kan sọ fún mi ó ní SARS ká pé àti gba súnà ti pẹ́ ni ó ní àrùn tí ń ṣe mí yìí ìbá má ṣe mí ó súnmọ́ kọ́mọ́sẹ̀ kí ni kọ́mọ́sẹ̀ òun ó nígbà wọn ti fẹ́ yàwó léwọn lòun ti develop depression òun wá ba dójú ẹ̀ nígbà àrùn dé lòun ṣẹ̀ṣẹ̀ wá contact àwọn afa sunna lòun ṣẹ̀ṣẹ̀ wá dàlù sunna ìmánì tóun wá fẹ́ máa lò ní ó ti wá fẹ́ bọ́ sẹ́yìn torí pé àárẹ̀ ti ṣe kíni ó ti gba gbogbo ara wọn mo wá ní tó ṣe ni pé ọlọ́run fún ọ lálàáfíà mo wá lọ́mọ lè tọ́jú ọmọ ìyàwó rẹ̀ òun ni ó wẹ̀ láàárọ̀ òun ni ó wẹ̀ lọ́sàn-án òun ni ó sìn lára lálẹ́ ọmọ tí ìyàwó ẹ̀ bí lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ da nǹkan rú nídìí bẹ́ẹ̀ ilé ayé kéré gan o wọ́n ní ọ̀run gangan ní gbádùn wà oníyàwó kan náà ń sọ́fà ọlọ́kọ̀ bó ni wọ́n pè é onísíngù àwọn yẹn ti ń hara wọn lé mọ̀ gan tó bá ti nọ́ọ̀kì báyìí kò start mọ́ nìyẹn bàbá olùlẹ̀ sùn jẹ́jẹ́ ni eléyìí ò ní nọ́ọ̀kì tó ti mọ̀ pé tó bá ti nọ́ọ̀kì ìwọ́ ṣe kíni ìwọ́ lọ bòmí àwọn fáwọn olóbìnrin tí ò gbọ́dọ̀ sí ẹlẹ́nu mọ́ tó ní torí pé ó fẹ́ yàwó kò gbọ́dọ̀ mọ́ ó ní wọ́n má bá mi sọ̀rọ̀ mọ́ ẹni kọ́ wọlé ọlọ́wọ́ jáde ẹni jáde ọlọ́wọ́ wọlé dákẹ́ ọlọ́wọ́ sọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ mọ́ ọlọ́wọ́ mọ́ sọ̀rọ̀ wọ́n ní kò nídìí kó pin irun mọ́ ó filẹ̀ ọ wà lọ́lẹ̀ sun ọ̀dọ̀ ẹlòmíì títí tí ó fi tẹ̀ sí eré àṣẹ rẹ̀ nídìí bẹ́ẹ̀ ẹ̀dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹja ṣe dáadáa al-akhta' inda thaniya torí àsìkò wa àwọn mistake tó wà lọ́dọ̀ ìyàwó ẹni tá à ń pè ní ìyàwó náà ni pé ìyàwó náà làwọn méjì tẹ́lẹ̀ àbí àmọ́ àtàbà máa ń pè ìyàwó wípé ìyàwó
àwọn táwọn máa ń pe ẹni tó dé àwọn táwọn máa ń pe ìyàwó bóyá ẹlẹ́ẹ̀kejì àbẹ́lẹ̀kẹta àbí ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní àwọn mistake tí máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ títí wọn òun náà ní su'u dhanni bil ula oníkéèyàn máa ro èrò burúkú pẹ̀lú ẹni tó fẹ́ bá ń lé láì tí mọ̀ wọ́n lè ti níyàwó kan bẹ́ẹ̀ ni ẹ̀rù wọn bà mí o ẹ̀rù ń bà wá o ẹni tó rí rí tọ́ mọ̀ torí pé etí Yorùbá ti gbé ṣe lọ́pọlọ òun ni pé ilé olórogún ní sẹ́kínní nílọ ìwọ́n mọ̀ rò bẹ́ẹ̀ ìgbà pé wọ́n ń lọ ọ̀dọ̀ ọmọ ìyá rẹ àwọn ọmọ ìyá rẹ Muslim Ọlọ́run lè gbé pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ Mùsùlùmí innamal mu'minuna ikhwa yọmọ wa ní kò ní nífẹ̀ẹ́ rẹ̀ kò ní nífẹ̀ẹ́ kó tó wọlé ní o ti ní nífẹ̀ẹ́ torí yín tó wà lọ́pọ̀lọ́ rẹ̀ ni pé ní wọ́n ti fẹ́ yàwó léyàn ẹni wọ́n fẹ́ yàwó léyàn ọ̀tá yàn ní máa ń ṣe kínní ní máa ń jẹ́ ìròrí burúkú ni tó bá délé tán títọ̀ wọn bá wá ṣe dáadáa yọ wọn ni ẹ̀yà mi lẹ́nu máa o ní ìròpẹ́ ẹlẹ́sẹ̀ báyìí máa o nígbà tí wọ́n da ọwọ́ rẹ̀ pé bóun ṣe rí bẹ́ẹ̀ ni gbogbo yẹn ṣe kínní ìròrí burúkú ni kódà nínú àwọn mistake tí wọ́n máa ń ṣe àwọn yàwó tí ń bọ̀ àbí yàwó tó ṣẹ̀ dé àtàfáàkùrù bí annaha zawjatun jadida ipe oní nǹkan gangan ló wọlé yó ẹ̀ ń bẹ ẹlẹ́jà àyàn tẹ́lẹ̀ ni ẹlẹ́jà gangan ló ṣe kínní ni ló dé yìí mo kàwé náà mo kéwú gan mo ṣe wáyé mo jẹ́ nǹkan kan ẹlẹ́yìn náà ọmọ kékeré ni mí yóò wá bẹ̀rẹ̀ fáàrí pé yóò máa sọ fáwọn èèyàn pé òun lójú ọkọ òun lẹ́yìn rẹ̀ òun lọ́kàn rẹ̀ òun lọ́ fẹ́ràn ju o wọ́n ní gbogbo àwọn jákujàku báwọn kódà ẹlẹ́ẹ̀kẹta ta'awunu ma'a zawji ala ghadabi zawji ala ghayrati al-ula wọ́n ní gbogbo àti ìyáálé bá ń jowú ìyàwó yẹn kọ́ lọ lè gbọ́ yé pé bí ìyáálé ṣe rí yẹn bẹ́ẹ̀ lòun náà rí o ní tí wọ́n fi kàn yálé tọ́lọ́run fi kàn yẹn tí ń fi ń jowú tí ń jakoro yẹn tí wọ́n bá fi kàn wọ́n náà ìwọ náà ó ṣe kíni ìwọ náà jakoro jù bẹ́ẹ̀ lọ kọ́ understand owó yẹn fún yóò tún máa ní ẹ má bínú mà ṣé ò sí mà mo ní kí n wá kí ni ṣé ò sí ṣé kí n wá yín potí tọ́wọ́n máa wò pé ebi wọ́n náà ní wàhálà òun wọ́n náà ní wàhálà òun nítòbìnrin dẹ̀ máa ń understand ni pé tẹ́ bá ti fẹ́ yàwó mi ẹ̀ ṣì kú lọ́dọ̀ òun ẹ̀ ní sẹ́dá sóhun mọ́ ẹ̀yẹ́ wàá yà lẹ́nu ẹ̀ wàá di kí dáadáa yẹn ó ṣe kí ni kọ́ pọ̀ lẹ́yìn náà ìyàwó yẹn ẹ̀ tì í sí kí ìyàwó yẹn máa ṣe dáadáa sí tóun bá ń bínú ẹ̀ máa fà yàwó pé ìwọ má bínú o má bínú o owó ni o kò í sí o wọ́n bá jẹ́ wọn náà ni wọn náà obìnrin wọn náà jowú jù bá ń lọ kìtìkọ́ máa ti ìyàwó lẹ́yìn pé tọ́ba ti bú ọ náà bú ọ̀dàlẹ̀ ara ẹ̀rú na wọ́n ní tọ́lọ́bù talaqil ula kí ìyàwó tọ́sẹ̀ dé kọ́ máa wá bí ìyáálé ó sì lọ yọmọ ní ṣé bẹ́ẹ̀ ṣe wọ́n ń lùgbìṣẹ́ ayé náà ni ẹ lè ní bọ̀kànbalẹ̀ báyìí èyí tẹ́ fẹ́ yọ lẹ́kọ̀ọ́ tẹ́ bá ti lè lọ ẹ lè succeed o yóò kàn máa wá àwọn ọgbọ́n àrékèrèké títí tọkọ náà fi gbàtàn jẹ Ànábì ní la yahillu limra'ati Ànábì ní kò tọ́ fóbìnrin kan tasalu talaqa ukhtiha tí wọ́n ń sọ fún ọkọ rẹ̀ pé kọ́kọ́ ìyàwó tó wà nílé kọ́kọ́ sílẹ̀ litastafrigha sahfataha fa innama laha ma qudira laha Ànábì ní kò tọ́ fóbìnrin kan kọ́ máa wá wọ́ ọ̀nà tí ọkọ ó fi lé ìyàwó kejì lọ kó lè bá occupy àwọn nǹkan rẹ̀ kó lè bá jẹ gàba lérí àwọn nǹkan rẹ̀ àwọn kìtọ́ bá ti lọ sí ó lè bọ́ sí yàrá àbí kọ́ bọ́ síbi tí ma sásọ sí kọ́ ma sásọ síbẹ̀ Ànábì lóbìnrin kan gbọ́dọ̀ máa ronú bẹ́ẹ̀ gbogbo abọ́ tó ń kó lọ kó di tiẹ̀ Ànábì lóbìnrin kan gbọ́dọ̀ máa ronú ẹ̀ Ànábì ní tọ́lọ̀ ń kọ fún wọn àti tọ́lọ̀ ń kọ fún wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni o kálukú ó sì ló tiẹ̀ kó tó jáde láyé nídìí bẹ́ẹ̀ abẹ́lẹ́ ọ̀nínú àánú rẹ̀ kọ́lọ́mọṣẹ́ sànú nasihati ìmọ̀ràn tèmi fún ìyàwó tó dé alákọ̀ọ́kọ́ anta taqiyallah ọlá ti bẹ̀rù Ọlọ́run fil usratil amina al-mubaraka ọwọ́ ọ̀nù fámìlì tó tò fámìlì tọ́lọ́run fi àlùbáríkà sí fámìlì omi tó tòrò ó sì débẹ̀ ó sì domirú ó wá dá wọn padà sẹ́yìn látara àìníwà ilé tẹ́nìkan kò gbọ́ wọn rí pé wọ́n ń jà nílé wọn ọgbọ́ rí nígbà wọ́n dé ni wọ́n gbọ́ wọn yín látara ìlẹ́kọ̀ọ́ àbá ìlẹ́sìn
wọ́n ní kó bẹ̀rù Ọlọ́run o kó ṣe rántí pé ọkọ yẹn ẹnìkan ní tọ́jú ẹ̀ tó fi wo òun lágbé máa ń fìyà jẹ ni tọrùn rẹ̀ gùn tí gbogbo egun àyàtọ̀ yọ ta ó ní sọpọ́ fẹ́ ó pè nìkan ní tọ́jú arákùnrin yìí bọ̀ ó fún ní ìwọ rẹ̀ lẹ́yìn náà wọ́n máa ṣàpọ́nlé ẹni tó bá nílé àwọn ọmọ rẹ̀ ó mú wọn lọ́rẹ̀ tó bá ti mú àwọn ọmọ rẹ̀ lọ́rẹ̀ ó ti wí nìyá wọn bàbá wọn náà ti ń dé báyìí ti ń bá àwọn ọmọ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ tẹ́ ń ṣe dáadáa alhamdulillah ìfẹ́ rẹ̀ yóò máa lékún lọ́kàn rẹ̀ lẹ́yìn náà ẹni tó ṣẹ̀ dé yóò ṣe farada gan gẹ́gẹ́ bí n ta sọ síwájú látara ẹni tí bá ń jáde nínú ìbínú yẹn owú ni kì í ṣe pé wáyé èèyàn burúkú ni àmọ́ owú yẹn kò sọ pé tẹ̀yìn fẹ́ dá tí òfin ni máa jẹ jáde lẹ́yìn náà sa'idi zawja ala tahammul ọ máa ràn kọ́ lọ́wọ́ bọ́kọ́ náà ó ṣe sùúrù fún kí ló tún ṣẹlẹ̀ ìmọ̀ tó tún ló dé ẹsẹ̀ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹsẹ̀ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o yẹn dáadáa ni wọ́n o ìyàwó ní sọ báwọn kéde pé yọ máa dákun pé ṣe ẹ̀yin náà ẹ̀mẹ́ni ẹ fẹ́ èmi ò tí ì lo oṣù kan bí tí mo ti mọ̀ ìyàwó tí bá ń sọ báwọn tètè mọ̀ pé èèyàn burúkú ni ìyàwó dáadáa yọ máa encourage ọkọ rẹ̀ bí ó sì máa ṣe dáadáa sí ẹni tó wà nílé ìyàwó tó ṣẹ̀ dé wọ́n ní kó náà gbájúmọ́ bá dà ẹ̀sìn láwa ṣe ń lé ayé kì í sọkọ láwa fẹ́ o kó mójútó ẹ̀sìn rẹ̀ ó sì máa tọ́jú ọkọ rẹ̀ ó sì máa ṣe dáadáa al-akhtaw inda zawj níparí àwọn mistake tọkọ máa ń ṣe tí ó wàá fà tí ìyàwó méjì òfin ní gbọ́ra wọn yé ọkọ òun ni máa ń délé yìí lẹ̀ alákọ̀ọ́kọ́ adam al-adl baynahuma kọ́kọ́ má ṣe déédéé láàrin wọn fa in khiftum alla ta'dilu fawahida ọlọ́wọ́n bá ní tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ ní lè ṣe déédéé ẹjọ́ ọmọlẹ́yà ọ̀kan o kẹ́ ẹ ṣe déédéé níbi oúnjẹ ẹ ṣe déédéé níbi aṣọ ẹ ṣe déédéé níbi ilé ẹ ṣe déédéé níbi ìmọ̀ pín oorun eléyìí ẹ gbọ́dọ̀ má ṣe déédéé èyí tẹ́ lè ṣe déédéé ní ìfẹ́ àti agbára tí wọ́n fi ń bá yàn láṣepọ̀ torí ìfẹ́ yẹn Ọlọ́run ní máa ń fi sínú ọkàn jura wọn lọ ó lè jẹ́ ìyálé ló nífẹ̀ẹ́ jùlọ ó lè jẹ́ ìyàwó ló nífẹ̀ẹ́ jùlọ ó lè jẹ́ tó wà láàrin àbẹ̀yẹn tó wà ń gbẹ̀yìn nígbà míì kan yín tó máa ń change síra wọn bọ́kàn bá tẹ́ hàn lè mọ̀ ìfẹ́ rẹ̀ tó sá lọ sọ́dọ̀ èyí tí máa ń ṣèfaradà fún ọ èyí tí wọ́n lò tutù tẹ́lẹ̀ òun náà ti gbóná ìfẹ́ tó kú mẹ́yìn ó tún lọ sí ọ lágbára lérí yẹn mo fẹ́ ṣe déédéé ìpààrọ̀ ọ̀ka ọkàn rẹ̀ náà àti agbára àṣepọ̀ níjọ́ ara ìbáyá náà ló ṣe àṣepọ̀ bí kọ́ wá ní ó ṣe lẹ́ẹ̀mẹ́ta mẹ́un ẹ̀mẹ́ta náà lọ́ fẹ́ ṣe ń bí ọ́ dákú èyí tọ́lọ̀ máa ní kọ́ wá náà torí kọ́kọ́ lágbára yẹn agbára yẹn wọ́n máa ń fún yàn ní wọlé rò kọ́mọ́ ṣe kíni kọ́mọ́ rí bẹ́ẹ̀ tọ́wọ́ kàn níjẹ̀ ìdílà àbọ̀ ọlọ́run la kò lè tírìtì ara rẹ̀ ẹni tí ó bá lálàáfíà ò lè ṣe polygamy ọlọ́mọ bá láfíà kálukú jẹ́ wọ́n mójú tágbó àgbo dáadáa wọ́n lé ní dókítà tí wọ́n máa tọ́jú ẹ̀ torí iṣẹ́ ìbádàn náà alimẹ́lù ilẹ̀ ìjẹ̀dídá káwá fi sọ́dọ̀ ìyàwó pátápátá kó gbọ́ aṣọ rẹ lọ́bẹ̀ àwa wò pé aṣọ àfáàǹkọ́ wọn ni wọ́n ti kó lọ́dọ̀ ìyàwó sàlẹ̀ bàtà wọn kọ́ wọn ni gbogbo ẹ̀ ti wà mẹ́ wọ́n ti wọlé wọn náà ti wọlé mọ́ wà wọn náà wà lọ́dọ̀ ìyàwó wọn ò ní wá ni wọn lè ní òun jọ́tọ̀ bára yìí wọn mọ̀ wádọ̀ yín ọlọ́run ní wala tamilu kullal mayli fatadharuha kal mu'allaqa ọlọ́run bá ní ẹ má dán wò ẹ gbọ́dọ̀ fi pátápátá sọ́dọ̀ ìyàwó kan kẹ́ wá sọ ìyàwó tó wà nílé ìkejì rẹ̀ kẹ́ wá sọ dà gẹ́gẹ́ bí aṣọ ta lògbó ta wá fi kọ́ sọ̀gbọ́n náà ló lọ sọ yẹn gbó nídìí bẹ́ẹ̀ aburú ńlá ni ẹni bá ń ṣe léyìí ọmọ dá wàhálà lẹ̀ láàrin wọn sọ́dọ̀ àwọn tí ọ̀sákò lọ́dọ̀ wọn tó fún wọn lẹ́tọ̀ọ́ àtẹni tó ń fún ní ẹ̀tọ́ yẹn àwọn méjì jọ padà kọjú síra wọn tó bá ti ṣe déédéé àbí tí ọba ń pọ̀n lẹ́yìn ẹnìkan ju ẹnìkan lọ. ara yẹn náà ni kọ́mọ́ máa lọ lé ádámù ziyadatil ihsan ila al-ula kọ́mọ́ máa ṣe dáadáa èyí tó ń ṣe tẹ́lẹ̀ tọ́ pé dáadáa tó ń ṣe bá ti dínkù ọ̀dà wà lálẹ́ òun fún wọn ní 10,000 owó ọbẹ̀ lọ́sẹ̀ ìyàwó wá dé ọwọ́ ni kán lè mọ́lẹ̀ jí 4-5 kí ni tó máa ń tán ṣẹlẹ̀ yẹn òun náà ní pé ẹni tó dé yẹn lọ́wọ́ kó bá wọn pé tí ó bá dé ni 10,000 làwọn bá máa ṣe kíni làwọn bá máa gbà ẹ̀yìn tá ló wá fa wàhálà láàrin àwọn méjì pé nígbò tí wọlé ilé bí ti ń pa wá ló jẹ́ pé bí ọba ṣí change lápò rẹ má fi imani ṣe o imani káwọn sábà fi ń ṣe o imani àtọwọ́ ni o
arísìkí jíjẹ mímu náà ni o tọ́ ọlọ́mọṣà wọlé àwọn ọlọ́mọjọ rẹ̀ wá gbogbo àwọn tá à ń ṣe ìbádà yẹn ọlọ́mọṣà ìgbà lẹ́sìn fún wa. èyí tá à ń gbọ́ yẹn bẹ̀ ni pé arákùnrin yẹn yóò máa ṣe dáadáa ju bí ṣe ń ṣe tẹ́lẹ̀ lọ kò fi ní iṣu torí obìnrin ọmọ rò pé tó bá ti dé bá ń sìn owó àwọn ṣe kínní owó àwọn court ọwọ́ tó há dì mọ́ yóò ní ọkùnrin ni wọ́n inú rẹ̀ ọmọ dùn àmọ́ kọ́ máa gbé wọn náà sábà kó bọ́sẹ̀ fẹ́yàwó ni nígbà wọn máa gbé olówó tó fi gbogbo ẹjọ́ tó ń ròyìn nítumọ̀ o ọ̀dà fìtínà lẹ̀ yóò pe àwọn ọmọ rẹ̀ pé torí ẹ má bínú ìyá tí ń jẹ yín bàbá yín ló lè ṣe ń tipa rẹ̀ ọ̀ká o ló lè mójútó ń tipa rẹ̀ ọ̀ká o lẹ́yìn náà taharish kọjá pé ọkùnrin gangan fún rẹ̀ ni ó máa dá wàhálà lẹ̀ láàrin àwọn ìyàwó ẹ̀ bí kò máa ṣòfófó kò máa sọ̀rọ̀ ìyàwó fún ìyálé kò máa sọ̀rọ̀ ìyálé fún kéèyàn máa invite wàhálà sínú marriage ẹ̀ àbí bẹ́ẹ̀ sì kọ́ máa ròyìn ìyàwó kan fún kejì ìpèsè ọbẹ̀ lẹ́yìn wá ṣe yìí sọ́bẹ̀ lélẹ́yìí báyìí ọlọ́run là wá àbí kọ́ máa ní aṣọ lẹ́yìn wá wọ̀ yìí lè kọ́ báwọn yẹn ṣe ń wọṣọ bó ṣe sọ yẹn gan ìtọ́ ń sọ fún ni pé kọ́ lọ lè kọ́ bí wọ́n ṣe ń wọṣọ lọ́dọ̀ ìyàwó mi ìtọ́ ń sọ nìyẹn ọkùnrin gbọ́dọ̀ mọ tí ó máa jáde on transit ọ̀rọ̀ ọkọ̀ọ̀kọ̀ rò náà kó tó gbé jáde kì í ṣe pé ọ wà talk before you think o think before you talk látara bẹ́ẹ̀ ò ní lè dálé ara rẹ rú àbí kọ́ máa ròyìn bẹ́ẹ̀ ṣe ń ṣe nínú yàrá pẹ̀lú ìyàwó mi gbogbo àwọn nǹkan jákujàku báyẹn yóò dálé ẹ̀rú kọ́ máa bú ìyàwó ẹ̀ àbí ìyálé ẹ̀ lójú ẹnìkejì wámi ọgọ ìyáálé rẹ sì mẹ́mẹ́ àbí ìyàwó rẹ mẹ́mẹ́ òun mú lẹ́sẹ̀ òun yẹ̀yẹ́ rẹ̀ tí ìbàdí ẹni tó ní mánì ìjọ tíjà bá dé yóò fi bu abẹ́ òní fi bú tí ìbàdí kọ́ bá dé èèyàn ẹni ọlọ́run á ní àtẹ̀mí ọdún mi ẹni tó fẹ́ yín sílẹ̀ náà ọlẹ́gọ̀ ó ti pìkẹ́ ìyàwó yẹn wà ní ẹ máa bínú ọkọ ní kí ló dé ọ̀dọ̀ tẹ sọ́njọ́ kí náà ló fi ń bú mi yẹn gbogbo àwọn ìgbésí ayé báwọn ti kọjá ẹni bá fẹ́ ṣe polygamy ń sìn kó rí pé òun bẹ̀rù ọlọ́run kó dẹ̀ ṣe níṣèyí tí yóò máa fi polongo súnà ọlọ́run ká máa kó ìyàwó méjì sínú yàrá kan àbí nínú apátímẹ́ǹtì kan kódà wọ́n jọ máa lo kitchen kan wọ́n jọ máa lo tọ́lẹ̀tì kan wọ́n máa gúnra wọn obìnrin fẹ́ràn kó ní privacy ibi ọba fi iyọ̀ rẹ̀ sí kọ́ bá ń bẹ̀ ibi ọba fi mangi rẹ̀ sí kó sí kíní kọ́ bá ń bẹ̀ àwọn nǹkan wọn làwọn máa ń dáná papọ̀ mo ní mi ò rí tọ́ta kó o tẹ́ ẹ bá rí i pé ìbẹ̀rẹ̀ àláfíà wà fún yín kọ́ dé pé obìnrin kan ní ọ̀dà gbogbo náà ara nulẹ̀ iṣu tọ́kàn wà nù yẹn ni pé ẹ̀yin lè ṣe ẹ̀wà kó jẹ́ pé ráìsì ni ìyàwó fẹ́ jẹ ẹ lè ṣe tó kó jẹ́ pé plantain ni ìyálé fẹ́ jẹ ẹ máa bu oúnjẹ tí ò ní bùkátà sí lẹ́yìn náà oúnjẹ yẹn ó lè padà waste torí pé kò ní interest láti jẹ ìtọ́ dájú òní kíyàwó kọ̀ọ̀kan kó ní kitchen yẹn kó ní toilet ẹ̀ kọ́ mọ̀ sí tó bá wù ú tó bá wá fẹ́ ṣe ń jẹ lọ fáwọn èèyàn rẹ̀ òun ilé kejì ilé kẹta yọ mọ̀ pé òun fẹ́ ṣe ń jẹ lọ fún wọn làwọn kan máa ń fẹ́ yàwó sí yàrá kan yọ̀dà kan bẹ̀rù ọlọ́ tó bá ti mọ̀ pé ó lágbára yàrá méjì ó gbọ́dọ̀ fẹ́ yàwó kejì ìyàwó kan ó kéré parí ó gbọ́dọ̀ ní yàrá kan tí ó jẹ́ títí ẹ̀ àwọn ìyàwó ànábì kálukú ní yàrá tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni mọ̀ ṣe wá sí akọ́fẹ́ nìkan kan o nídìí bẹ́ẹ̀ miftahul qalb tó wọ́n ní ọkọ ìyàwó wọ́n ní àwọn ìyàwó rẹ̀ wọ́n ní ọkàn wọn ò lé o kọ́kọ́rọ́ tó fi sí ọkàn wọn tí àwọn méjèèjì ó fi nífẹ̀ẹ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ la dùà ẹlẹ́ẹ̀kejì kọ́ máa sọ̀rọ̀ tó da jáde lẹ́nu kọ́ lájò ọwà kẹrin kọ́ lájò ó di mélòó jẹ́mọ́ ó di méjì kọ́kọ́rọ́ tá a fi sílẹ̀kùn fẹ́ nìyẹn o kí ni alákọ̀ọ́kọ́ àdúà wọ́n máa ṣàdúà kọ́lọ́hún kọ́ máa jẹ́ rí wàhálà ẹ máa ka Suratul Baqara nulẹ̀ kọ́lọ́ máa jẹ́ rí gun ṣetán lẹ́yìn náà kọ́ máa sọ̀rọ̀ tó da jáde lẹ́nu lẹ́yìn náà kọ́ máa ṣe sùúrù lẹ́yìn náà kọ́ máa mú nǹkan jáde níbo wọ́n fẹ́ràn kínní nìjàmọ́ kọ́ máa mú ètò jáde lápò owó là ń sọ bẹ́ẹ̀ owó là ń pè bẹ́ẹ̀ wọ́n máa bọ̀ ọ́ lówó wọ́n kàn ní owó yìí kíni kí n fi ṣe mo ní mo bọ̀ ọ́ náà ni àwọn ò ní wàhálà ọ́ lọ rí ọ́ bọ̀ rí
lẹ́yìn náà wọ́n máa ṣe sùúrù kan báwo bá ti lè ní sùúrù o lè fẹ́ yàwó méjì torí pé kìí ṣe gbogbo ọ̀rọ̀ lèyàn máa ń dá sí kìí ṣe gbogbo ọ̀rọ̀ lèyàn máa ń fèsì kìí ṣe gbogbo nǹkan lèyàn máa fi ń jà lẹ́yìn náà ọmọ ran wọn létí ipe bóun ni so ti sálámà sí èèyàn rẹ láàárọ̀ àbí èyí tó wà ní tráfìn ọ̀kan wà lẹ́kọ̀ọ́ ọ̀kan wà l'Ábùjá ndé òlẹ́ ti padà Àbújá gbẹ̀yìn ni mo sì wá gbàgbé ó tọ́sẹ̀ kan ọ̀yá pé ń sìn kí n ma ọ̀yá pé ń sìn salamu alaikum ma mo ní bẹ́ẹ̀rẹ̀ àláfíà yín ni àwọn ọmọ mi kọ́ dáadáa làwọn náà wà ń bí òun tún lè rẹ́ kọ́nu àmọ́kọ́dé pé wọ́n náà ló ti ṣe gbégbé orun fún wọn tó ní I will not call you again mo dẹ̀ ní pè má torí wọn náà ló gbé rúmọ̀ wá nídìí bẹ́ẹ̀ wọ́n ní alẹ́ separate wọn tí ìbágbépọ̀ bá ṣe kínní tí ó bá rọrùn ipe ọ̀ya máa kọ́lé tẹ̀síwájú ń bí apartment ọ̀tọ̀ọ̀tọ̀ inú ọgbà kan náà ni àbí bẹ́ẹ̀ sì kọ́ ọ̀ya ó tó ra lẹ̀ sí ilé ní àdúgbò yẹn náà ọkọ̀ tiẹ̀ fún kò sí tó burú obìnrin mi dá o ọ̀dà yẹn dáadáa ni àmọ́ owó yẹn ni àdánwò ẹ̀ yóò ní wàláhì òun ní problem pẹ̀lú ìyàwó ẹ̀ kọ́dà àwọn ọmọ ṣe dùwà fún lóru òótọ́ nísìnyí sọ òun sì máa ń tọ́jú àwọn ọmọ rẹ̀ àmọ́ káwọn ọjọ́ máa gbìyànjú ò tẹ̀wọ̀n lọ́rùn kí ni wọ́n wá ń ṣẹlẹ̀ àwọn ìyàwó ànábì wọn jọ gbé ni ó ní rọ́ o wọn náà àwọn ìyàwó ànábì nìyẹn o wọn ní tí ipá yẹn bá ka kéèyàn separate ẹ̀ tó bá dé kíbi tí àlàáfíà ṣe kí ni tó wà nìyẹn ànábì Ibrahim ó mú ìyàwó Hajara lọ́bọ̀ ó mú lọ sí Maka nígbà tí ìyàwó Sara ní ẹ̀mí àwọn ògbé mọ́ kásá ṣe dáadáa ni ká ṣe dáadáa àtàwa tàjọkùnrin àtìyàwó tó wà nílé àtẹ̀yí tí ó bá wa lálejò wọ́n ní gbogbo akálẹ̀ bẹ̀rù Ọlọ́run kálẹ̀ máa gbogbo tá a bá ṣe pátá ẹ̀san ń bọ̀ nílé ayé bí láti bẹ̀rẹ̀ sí jẹ́ kó tó dijọ́ àlùkìyámà gbogbo tó bá ṣe ìyàwó ìyálé ọkọ rí i pé nǹkan tọ́lọ́ ní kò ṣe ló ṣe tó bá ti ti jàǹbá ẹ̀san ń bọ̀ nílé ayé bí àtijọ́ àlùkìyámà lẹ́yìn náà ká má dákẹ́ àdúrà torí àdúrà ó nípa tó pọ̀ nínú ìṣẹ̀mí torí ọkàn wa ọwọ́ Ọlọ́run ló wà àwọn àfọkàn yẹn lé Ọlọ́run lọ́wọ́ ó máa ṣàdúrà fún gbogbo àwọn ìyàwó rẹ̀ ó máa ṣàdúrà fún àwọn ọmọ rẹ̀ ó máa ṣàdúrà k'Ọlọ́run fìfẹ́ yín ṣọ́ra yín lẹ́mìí k'Ọlọ́run bá aláàkó kọ́ yín máa ṣe k'Ọlọ́run jẹ́ ẹjọ́ ṣe kíni kẹjọ wà lìjánà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì owó tí wọ́n ní pé wọ́n máa tọ́ ọmọ ní pé ọmọ mi mo fẹ́ kọ́ ha Kùránì tọ̀hún náà ni ẹ̀gbọ́n rẹ̀ ti ha Kùránì ọ̀yá ìwọ náà múra ẹ̀gbọ́n rẹ̀ ti jáde skul ọ̀yá ìwọ náà múra ọmọ ṣeré o wọ́n máa ṣe dáadáa nǹkan dáadáa ni wọ́n máa fi jowú yẹ́sà wọn tí wọ́n máa dá fìtínà lẹ̀ ìjà ojoojúmọ́ ariwo bọ́kọ̀ débi ọyẹ ẹjọ́ ó tún dọ̀hún náà ẹjọ́ gbà wọlé nípa méjèèjì ẹ lè wọ náà ni ẹ bá ti pa Ànábì ní ayumura'atin matati wa zawjuha ani a'radin èyíkéyìí obìnrin tó bá jáde láyé tó wá rí yọ̀nà ọkọ rẹ̀ tó fi jáde láyé dakhalatil janna Ànábì ní yóò wà àlìjánà pẹ̀lú ẹ̀ ìtẹ́yìn fi wà àlìjánà yẹn ṣe nǹkan tó rọrùn ni ìtumọ̀ ní kó ní faradà ó ní sùúrù ó sì ní ẹ̀kọ́ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sà sí wa ní ẹni rẹ̀ gbogbo ilé polygamy pátá kọ́lọ́mọ́jọ́ bàjẹ́ kọ́lọ́mọ́jọ́ dàrú àwọn tí wọ́n múra kọ́lọ́mọ́jọ́ rọrùn fún wọn o gbogbo àwọn tó jẹ́ pé wọn ò lágbára tí wọ́n múra kọ́lọ́mọ́ bá ṣagbára fún wọn agbára là kọ́kọ́ wọ́n dànkan rú kọ́mọ́ pé tó lálùkọ́ lónìí wọ́n ní kíní ẹ̀ dùn wọ́n ní ẹ̀ da ó sì mọ̀ pé kò sí ṣéǹgì lápò ọmọ ìyá mi kìí ṣe pé owó náà rẹpẹtẹ pé kọ́lé mẹ́ẹ̀ẹ́dógún mẹ́wàá là ń sọ àní tí ó máa jẹ tí ó máa wọ̀ àti ibi tí ó máa ṣe kíni àti ibi tí ó máa gbé kò sì rí pé ó máa sanwó skul pẹ̀lú rọrùn àti owó lè kéwú bí àwọn kan bá ní òtí tó báwọn sọ pé mi ló ti tó torí mi ò sọ pé agbára wọlé wá nísì sáìtì wa nù àti parí ẹ̀ ṣé wọ́n ní sáìtì onígbà tí ì bá parí ẹ̀ kéde fẹ́ yà o ẹ̀ bá parí ẹ̀ dáa wọ́n fi ń dáa sí ni tọkọ rẹ bá ti mọ̀ pé ipá àwọn ògbé mọ́ tó bá ti lówó oúnjẹ kó fẹ́ yàwó tó bá ní ta ló sọ bẹ́ẹ̀ ẹ lọ lọ́hùn ta ló sọ fún yín ẹlẹ́mì kò jù bẹ́ẹ̀ lọ nídìí bẹ́ẹ̀ arọ gbogbo àwọn ìyàwó wa àti gbogbo àwọn ìyálé wa kádàkùn kàn sí dáadáa aljaza ẹ̀san ń bọ̀ àlìjánà náà lẹ́san rẹ̀ kọ́lọ́n bá ṣe wọ́n lẹ́ni rẹ̀ kọ́lọ́n sàlékún ìmánì tiwa náà àdìsíkì táàbì tọ́jú àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa kọ́lọ́n mọ́sá dalẹ̀ wa lọ́wọ́ àláfíà ara dojoojúmọ́ ẹ̀mí gúngùn àti àlékún ìmánì àlékún bẹ̀rù Ọlọ́run ọba kọ́lọ́mọ́sá ṣe fún wa kó fún gbogbo aláti bọ̀tán dáadáa ọba tó dà wá pọ̀ láyé ń bí kọ́lọ́mọ́sá jájọ pàdé náà àlìjáná Ọlọ́run mọ́ yọ nìkan kan lẹ̀ láàrin wa mọ́ sọ wá dọ̀ mọ́ná
سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما.